Ẹ káàbọ̀ sórí ìkànnì Erelu Royale Media níbi tí a ti ń sọ òtítọ́ jáde láláì bẹ̀rù ẹnikẹ́ni. Gẹ́gẹ́ bí ẹ̀yin náà ti mọ̀ wípé ohun gbogbo tí a bá mú wá fún ẹ̀yin olólùfẹ́ wa lórí ètò yìí òtítọ́ ni nítorí pé àwa kì í sọ ohun tí ò bá dá wa lójú. Ẹ jókòó, ẹ farabalẹ̀ kẹ́ wo fídíò tí mo fẹ́ play fún èyí níbi tí wọ́n ti tú pẹ́rẹ́pẹ́rẹ́ àṣírí. Ẹ káàbọ̀ sórí ìkànnì Erelu Royale Media níbi tí a ti ń sọ òtítọ́ jáde láláì bẹ̀rù ẹnikẹ́ni. Gẹ́gẹ́ bí ẹ̀yin náà ti mọ̀ wípé ohun gbogbo tí a bá mú wá fún ẹ̀yin olólùfẹ́ wa lórí. Kọ́nàkọ́nà ti ná ọmọ ẹ̀gà, ìjà ti dé. Fulani ti lọ ká Sunday Igboho mọ́lé. Májàsọ́lá ti jẹ́wọ́ ọmọ ọkọ. If you reach your turn, kò jẹ́wọ́ ọmọ àlè. Kọ́nàkọ́nà ti lọ ná ọmọ ẹ̀gà o, ìjà ò bọ̀. Ìjà dé ni, ogun dé. Àdìsá ti yarí, wàhálà ti wà. Wàhálà ti wà, tó bá ń gbọ́ wàhálà. Àwọn Fulani wọn kì í ṣe èèyàn. Àwọn ajínigbé yẹn wọn kì í ṣe èèyàn, ẹranko nínú èèyàn ni wọ́n. If they have the other city láti máa lọ pa olóyún àní wọn tún wá bá mọ níwọ̀n, wọ́n tún wọ ìlú Ìgbòho lọ. Wọ́n lọ ká Sunday Igboho mọ́lé. Wọ́n ní kí ló fẹ́ ṣe, wọ́n ní kí ló fẹ́ dá lára, wọ́n lọ ká mọ́lé, wọ́n ẹ́ńtà ẹ̀. Tó bá ń gbọ́ if you enter me àgò nítorí ìrìsílógún mi ègbò, wọ́n lọ ẹ́ńtà Sunday Igboho mọ́lé. Wọ́n lọ ká mọ́lé, wọ́n ní nothing dey happen, wọ́n ní kò sí tó fẹ́ ṣẹlẹ̀. Ó ga o, àrífín yẹn ti pọ̀ gan o. Ọlọ́run, àrífín àárín ọmọ Yorùbá sí àwọn Fúlàní ó ti pọ̀ gan, wọ́n ti rí wa fín gan. Ọpẹ́ pàtàkì lọ́wọ́ Àkànbí ọmọdódò sledgehammer, dáàdi Àkànbí ọmọdódò dẹ ṣẹ́tìrì. Èmi máa dúpẹ́ lọ́wọ́ Tinubu o, ẹlòmíì lè máa rí bí nǹkan kan, èmi máa dúpẹ́ lọ́wọ́ Àkànbí torí yìnyín kẹ́ni lè ṣe mí. Tinubu jẹ́ kó máa lọ báyìí. If they enter us, make we enter them. If they come for us, make we come for them. Ẹ má dá sí. Tí èèyàn méjì, ọmọ kékeré méjì bá jọ ń lérí síra wọn pé wọ́ ó yà máa ṣe é léṣe kíní kan, wọ́n máa ń fi wọ́n lẹ̀ ni. Ẹ fi wá lẹ̀. Tó bá ti enter wa káwa náà enter wọn, ẹ má dá sí rárá Tinubu. Thank you, bàbá mi Àkànbí ọmọdódò dẹ. Mo láì bẹ́ẹ̀ ṣe mójú kúrò yẹn. Because àwọn pípù yìí wọ́n ti kọjá be careful. Wọn ò kí ẹ̀fẹ́ ní bọ́dì. Ọmọ máa wọlé máa nísìnyí nílẹ̀ Yorùbá ń sì kí wọ́n fẹ́ wọlé gba ransom. Wọ́n fẹ́ wọlé pa anybody ni. Ẹ gbé olóyún. Ẹ bèrè millions of naira. Nílùú Ìgbòho gangan. Nílùú Májàsọ́lá, nílùú Àdìsá. Ẹ máa bá mi dárúkọ àwọn orúkọ Sunday Igboho tí mi ìrántí dárúkọ. Àwọn orúkọ Sunday Igboho tí mi ìrántí ẹ máa bá mi dárúkọ ẹ̀. Ẹ lọ ká mọ́lé, ẹ lọ do mọ́lé. Ẹ gbé odidi olóyún. Ẹ bèrè orí burúkú owó millions. Wọ́n ní kán lọ gbé fún yín. Wọ́n gbówó déwájú yín. Ẹ pa ẹni tó gbówó wá. Ẹ tún pa olóyún tẹ́ ẹ jí gbé. Ọ̀gá o, àrífín yẹn ti pọ̀ gan o. Bí jọ́ta bẹ̀rẹ̀ love tàti ń kiss mi mọ́. Jọ́ta bẹ̀rẹ̀ love tàti bẹ̀rẹ̀ sí ní kiss, tàti bẹ̀rẹ̀ sí ní fara wa nínú gbọ̀n, tàti bẹ̀rẹ̀ sí ní pera wa lórúkọ. God bless you. Ẹ gbé ogun lọ kọ́ ọmọ aládìkún mọ́lé. Àdìsá òòṣà, ẹ lọ ka mọ́lé ẹ̀. Ẹ lọ wọnú ẹ̀. Ó ga o, weekend máa weekend gan láàrin gbogbo wa o. Ẹ kàn bèrè millions lórí ilẹ̀ wa. Wọ́n dẹ̀ ń kó fún yín. Millions yóò tún wá tẹ́ yín lọ́rùn pẹ́pẹ́ tó máa ń pa wá. Ẹ ń pa láboyún. Nílùú Ìgbòho mọ̀ rẹ̀. Táti sọ̀rọ̀ sí lẹ́yìn òdì mọ́. Ẹ ní respect o. Ẹ ní respect náà. Ẹ̀yin àwọn àgbà wa, èèyàn ọba wa, ẹ má dá sí. Ẹ jẹ́ ká jọ ṣeré fúnra wa. Anybody má dá sí. Ẹ bá mi ṣe bí bàbá yẹn là gbé. Tẹ́ bá ti ní lérí sí bàbá mi máa ní ẹ fi wọ́n lẹ ẹ jẹ́ ká jọ nọ́ra wa. Ẹ fara Fúlàní ẹ̀ sílẹ̀ fàwa náà sẹ́ ẹ jẹ́ ká jọ nọ́ra wa, ẹ má dá sí. Táwọn bá wọn bá support wọn lábẹ́lẹ̀, yìí náà máa rún wọn lábẹ́lẹ̀. Ẹ ká máa support wọn náà lábẹ́lẹ̀. Kò lè máa lọ bẹ́ẹ̀ náà nílẹ̀ Yorùbá. Ẹ kò máa wọlé máa gbé wa anyhow. Ẹ lọ ká Sunday. Kọ́nàkọ́nà yín ti ná mẹ́ẹ̀gá o, ogun ti dé o. Láti sábà ti wà on ground pẹ̀lú yín. Jagunjagun lòun. Ṣayáyé làgbàgbẹ̀ ní Yorùbá wuyì. Máa wà on internet pẹ̀lú yín. Janujanu lèmi.
jagunjagun máa wà on ground pẹ̀lú Sunday Igboho nìyẹn èmi jánu máa wà on íńtánẹ́ẹ̀tì pẹ̀lú máa jánu lórí íńtánẹ́ẹ̀tì máa pariwo ayé máa gbọ́ nǹkan tó ń ṣẹlẹ̀ mi ò ní dákẹ́ mi ní fi ilẹ̀ lọ́rùn má ti fi iṣẹ́ dẹ́rẹ́ kọ̀ọ̀rà kí n sùn má bọ́ta fún yín pé amájọ́ máa fọlẹ̀ Yorùbá mọ́ ni àwọn ò ní fi yín sílẹ̀ lọ́rùn kí ló dé àrífín yẹn pọ̀ gan o ó pọ̀ gidi gan ẹ̀rí wa fín gan ẹ̀rí wa fín gidi gan ẹ̀rí wa fín ó kàn ó ti get started ẹ ti lọ sí Ìgbòho ní sí òkè Ìgbòho náà tẹ̀lé sí Ìgbòho ní sí ó lóun fún yín ní 2 hours to ultimatum àwọn tó kù tẹ̀ wá kó wèrè o wèrè ní ògún gbọ́ tẹ́bàárẹ̀ ni sọ fún yín pé olórí burúkú ní wèrè ní ẹ wọ̀lú ẹ gbé olóyún ẹ bèrè millions of naira wọ́n gbówó yẹn lọ bá yín nínú igbó ẹ pa ẹni tó gbówó wá ẹ pa olóyún pẹ̀lú oyún inú ẹ̀ ẹ tún fowó yẹn ra irinṣẹ́ ẹ tún wá kó àwọn míì nílẹ̀ Yorùbá nílùú Ìgbòho ògún gbọ́ mọ̀ ní fi yín sí tó bá gba ká fiṣẹ́ sílẹ̀ kí wọ́n wá sí ojoojúmọ́ kí wọ́n wá sí íńtánẹ́ẹ̀tì ní everyday 2 hours yẹn mi máa dúró lórí péjì fún 2 hours tí Sunday Igboho fún yín ni tó máa bí yín re àwọn tó kó wọgbó ẹ má kó wọn jáde àwọn tẹ́ kó wọgbó ẹ má kó wọn tó máa bí fùrò yálà yín re ẹ má Ìgbòho ti wà ní Ìgbòho Mọ́dẹ̀sọ́lá ti wà ní Ìgbòho Àdìsá ti wà ní Ìgbòho ó ti tẹ̀lẹ̀ sí Ìgbòho ó ti dúró tì yín lọ́rùn ó ti fún yín 2 hours Yorùbáwùyí mí náà ti wà lórí íńtánẹ́ẹ̀tì tó bá ti ń wọ́ yín lọ́rùn máa wọ́ yín lórí íńtánẹ́ẹ̀tì ni mẹ́ta wọn fáàtì ní àní fi yín lọ́rùn sílẹ̀ ẹ ti ya wèrè lórí ilẹ̀ Yorùbá ogun máa pa yín ni ẹ̀yin bàbá wa ẹ má dá sí o ẹ ṣàrà àfiwálẹ̀ báyìí ẹ kájọ máa rúnra wa lẹ́kùn kájọ máa fara abájọ ṣẹ́ra wa létí ni ẹbí ológun mi ò dẹ̀ níbọn mi ò ní ọkọ̀ ṣùgbọ́n mo ní ẹnu táwọn tó jọmọ ogun bá ti dúró lórí ilẹ̀ tì í tó ti dúró ti pé ìyá yín àjọ máa ń tara wa máa wá dúró bí ayé làgbàbẹ̀ ni mo máa bẹ̀rẹ̀ sí máa fọ́n mo máa fẹ̀dí yín sáyé mo máa gbọ́ pé olórí burúkú ni yín wèrèrè o tó bá ti rí yín kó máa ṣí yín ni o wọ́n máa ṣí yín ni ẹ̀ ń gbowó wa lọ fi ń ra irinṣẹ́ wa fi ń gbé wa ńlẹ̀ Yorùbá ogun máa pa yín ìlú Ìgbòho lẹ lọ ìlú Àdìsá ìlú Mọ́dẹ̀sọ́lá òòṣà ẹ tó sacrifice 5 years of his ọjọ́ ẹ̀hún ayé ẹ̀ fúnlẹ̀ Yorùbá ẹ tó dèmọ́nú ẹ̀wọ̀n ní Benin Republic nítorí ọmọ Yorùbá ẹ tó di àtìpó lẹ́yìn odi nítorí ọmọ Yorùbá ẹ tí wọ́n lọ ka mọ́lé ẹ lọ paláboyún ẹ ṣe yẹ ẹranko báyìí olórí burúkú wà lẹ́yìn pípù yìí kí lè yẹ olórí ibú báyìí wèrè mà làwọn pípù yìí kẹ́ ẹ kí lè tẹ ìyá wèrè báyìí ẹlẹ́nu làwa o jánujánu làwa Yorùbáwùyí jánujánu mi ò lóògùn mi ò ní agbára kankan mi ò níbọn mi ò lẹ́nìtì mo máa jánu lórí íńtánẹ́ẹ̀tì ayé máa gbọ́ a máa jí everybody pẹ̀lú ẹnu mi àti jí a máa jí everybody pẹ̀lú ẹnu mi so àwọn tó jọmọ ogun wọn máa dúró ní títì pẹ̀lú yín olórí burúkú ni nílẹ̀ wa a máa dáràn o wèrè o ẹni tí o bá wuyẹ má bínú pé mo kí yín ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ ẹ kú dédé àsìkò yìí according to the time tí ṣòyí bá bá yín wọ́n ti lọ ká wọn yín mọ́lé o wọ́n ti lọ ká Àdìsá mọ́lé o wọ́n ti ẹ́ńtà Sunday Igboho o wọ́n ti ṣe kínní yẹn fún Àdìsá ọmọ aládìkún wọ́n ti ṣẹ́ǹkì ẹ ojú ẹ lé koko. If you're on TikTok and you want to watch the video just come on YouTube Yorùbáwùyí lórúkọ mi torí many of you tẹ́ wà lórí TikTok yẹn ìlú òyìnbó lẹwà tẹ́ ní access sí internet tẹ́ má jẹ́ kó sórí TikTok kò yé mi fún yín if you want to watch it ẹ máa bọ̀ lórí YouTube Yorùbáwùyí láàrin ìṣẹ́jú kan sí méjì a máa play video yẹn gbàtọ́ ọmọlẹ́ Sunday Igboho gbà yẹn náà pé Gúnmi ó lóun lọ sí Igboho ló ya fọ́tò níbi sáńbọ̀dù Igboho wípé òun ní àwọn wà ní Igboho báyìí kíní kan conflict àbí kí ló ti ẹ̀pọ̀ lóye ń gbà yẹn tó a lè bàbá mi Àkànbí ọmọ olódò ẹ bá mi kákànbí náà àwọn olódò òde àwọn olódò sledgehammer Tinubu ń try níwọ̀nba tiẹ̀ o yes he is trying tó bá di àsìkò ọ̀rọ̀ gidi ká sọ̀rọ̀ gidi Yorùbá nation ní gbogbo wa làwa lèmi fẹ́ ayé làgbà bẹ́ẹ̀ ni mo dẹ̀ mọ̀ pé 70% tó wò mí wọ́n mọ̀ pé nǹkan tèmi fẹ́ nìyẹn pé kò lè work
dádì mi Àkànbí ọmọ olódo sledgehammer wọ́n kàn lè máa try ni sledgehammer wọn wọ́n máa fi fọ́ àwọn kinní yẹn díẹ̀ àwọn ṣáàkù tó wà lójú ọ̀nà máa fọ́ wọn díẹ̀díẹ̀ táwọn máa fi rọ́nà lọ láwọn wèrè yìí wọ́n ya wèrè ju màálù lọ máa fẹ́ dúró pàmì lọ síbi kankan bẹ̀tù lórí pé gbogbo ẹ̀ tó á lè bàbá mi Àkànbí ọmọ olódo sledgehammer bá mi kákànbí náà ẹ bá mi kí Àkànbí ọmọ olódo dẹ náà ọmọ ọdún pé Tinubu ẹ pé ayé Buhari ni bọ́lá yẹn ṣe wà ní gbòòyẹ tó ti fún 2 hours yẹn pé lọ́kọ́ àwọn èèyàn ń wá màá play fídíò yẹn fún yín lọ́kọ́ ayé Buhari máa ti deploy sójà lọ síbẹ̀ ẹni mi ò ṣe ènìyàn mi ò ṣe èèyàn àti fi wá láàárọ̀ lásán o lórí ẹyọ kan yẹn mi gbé fún Tinubu o mi ìmọ̀ kọ́tà yìí fẹ́ rò o bẹ̀tẹ̀ lórí ẹyọ kan yẹn mo gbé fún Tinubu tó bá páyé Buhari ló máa ti deploy sójà lọ náà á ní kó máa lọ pa anybody bàbá ìyá Yorùbá wì bí o ẹ̀ sọ pé yìí mí nìyí ẹ̀ láìkì mi rárá ó ga ó lọ ká Sunday Igboho mọ́lé wọ́n lọ dó mọ́lé ni o somebody say about Tinubu is not doing anything sincerely if he's not doing anything sincerely and sister mi àbí màámi Rasheed ó dàpọ̀ kò ní wọn Rasheed okay Rasheed orúkọ yín gan Rasheed Rafi okay any Tinubu is not doing anything sincerely ẹ ká jọ sọ̀rọ̀ kí tó play fi ẹ kí n gbé fún ìwà kí tó play tó bá pẹ́ láàrin èmi àti yín ẹ ká jọ sọ̀rọ̀ tó bá pẹ́ Buhari ló wà ń bẹ̀ bí Tinubu ṣe lọ sí àbí Tinubu àwa Sálẹ̀ Àkànbí ọmọ olódo dẹ bí Sunday Igboho ṣe lọ sí Ìgbòho yẹn tó lọ fún wọn ní 2 hours tó bá pẹ́ láyé Buhari ni ẹ jẹ́ ká sọ òótọ́ ọ̀rọ̀ kí ló máa ṣẹlẹ̀ wípé wọ́n wọlé wọn lọ ká Igboho mọ́lé o wọ́n lọ ọrùn mọ́lé o Igboho wa lọ sí pé òun fún yín 2 hours o tó bá jẹ́ pé láyé Buhari ni ẹ jẹ́ ká sọ òótọ́ ọ̀rọ̀ náà tí Tinubu bá ṣe tí ò dá ẹni kó lórí péjì Yorùbá wuyì àwọn òkè fìbò àwọn asáré ẹ̀ńtà bàbá ni bàbá ó lè pàwọ̀ tiẹ̀ ní bú wọn ṣùgbọ́n àwọn ẹ̀ńtà àwọn tó pọ́n máa mọ̀ pé ọmọ akálòlò yìí ti bẹ̀rẹ̀ àwọn tó jẹ́ gbòógán máa akálòlò ti bẹ̀rẹ̀ ó ṣe léyìí Tinubu ṣe léyìí ẹ mójú kúrò ẹ̀yin bàbá wa ẹ ṣàwọn àti àwọn Fúlàní yẹn lẹ mójú kúrò ẹ máa ra wo gbogbo wa báyìí orí yín tó fẹ́ burú yẹn bí eégún tó ń léwu rẹ̀ àwa náà wà níbi fún yín ẹ kí ọkọ play fídíò nǹkan tó ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá tó wá play olóyè Sunday ọmọ Ìgbòho Àdìsá tí ó bínú burúkú Sunday Igboho Àdìsá ó bínú bíi màálù olójú kan ni ọ̀nà àrífín yẹn pọ̀ náà bàbá àrífín burúkú nílẹ̀ wa. Aisha kí ló tó lọ sí school. ẹ lọ olùdé wo kámẹ́rà irú olùdé wo nìyẹn. Olùdé oní bandit. Olùdé oní bandit. Nílẹ̀ Yorùbá ni ẹ ti tún play again nílẹ̀ Yorùbá wọ́n béèrè lọ́wọ́ ọmọ kékeré ọmọ yìí máa tọ́ ọmọ ọdún mélòó wọ́n bí pé kílé tó lọ sí school ó láwọn ní ọlùdé wọ́n wá bèèrè pé ọlùdé wò lẹ ní ó ní ọlùdé oní bandit àṣà ọ̀nà àwọn ọmọ wa wọn ò lọ sí school mọ́ nílẹ̀ Yorùbá nísìn wọ́n lọ́lùdé kílé ó ní ọlùdé oní bandit kò fọ́nì God bless you Ọ̀sìndé God bless you kò fọ́nì olùdé oní bandit ẹ̀ka pílẹ̀ lẹ́ẹ̀kan sí olùdé oní bandit nílẹ̀ Yorùbá ogun máa jà o abógun ò jà báyìí ṣé nǹkan ti ṣe wá báyìí sógun ò jà nílẹ̀ Yorùbá báyìí ṣé nǹkan ti ṣe wá so sad ọmọ yóò jọ ọmọ ọdún 4 sí 5 lọ ó ti mọ̀ pé bandit wà nínú Nàìjíríà ó lọ sí school kí ló tó lọ sí school olùdé kíni olùdé oní bandit trauma ti wà lórí àwọn ọmọ wa nílẹ̀ Yorùbá o ẹ lè má mọ̀ o bàbá trauma burúkú ni o olùdé oní bandit ọmọ mi máa sùn bá máa rí bandit lójú oorun eégún ò léèyàn mọ́ lójú oorun ní sí bandit ló ní níyàwó èèyàn lójú oorun Nàìjíríà olùdé oní bandit. orúkọ ẹ Aisha kí ló tó lọ sí school. náà ti ṣe wá o. ẹ lọ olùdé wo kámẹ́rà irú olùdé wo nìyẹn. Olùdé oní bandit. Olùdé oní bandit. Olùdé oní bandit. Ẹ kà lọ́dọ̀ lóye Sunday Adéyẹmọ Ìgbòho Àdìsá sọ́rí bàbá mi ojú olóyè àni wọn gan ṣe mí àni wọn ṣe mí ọgá nǹkan ti ṣe
Yorubawuyi náà ló kọ mi lórí YouTube. I want to play the video now. Video Olu Iwo, please come on YouTube. Yorubawuyi. Orúkọ tẹ́ fi ń wò mí náà, tẹ́ fi ń wò mí lórí TikTok. Náà là ń jẹ́ lórí YouTube. Ẹ máa bọ̀ ńbẹ̀. And if you, don't forget to subscribe to my YouTube channel. Subscribe to YouTube channel mi. Ẹ yé ṣe báyìí ẹ̀yin èèyàn wa. Ẹ bá mi subscribe to YouTube channel Yorubawuyi. Ẹ tẹ notification bell yín. Fídíò yẹn mo ti drop ẹ ní short video láàárọ̀ yìí lórí íńtánẹ́ẹ̀tì. Lẹ́yìn tí mo drop ẹ̀ tòyìn tó ti send ẹ̀ sí mi gan, a ti fẹ́ ẹ̀ tó 50. Tí mo ṣe short video kò kí ń rìn. Mi mọ̀ nǹkan tó dé ẹ̀ kí ń wò. Short video mo ti jùlẹ̀. Mi fẹ́ sọ̀rọ̀ sí gan because mo ṣẹ̀ dé ni. Ó yẹ kí n sùn ni. Mo kàn á wò pé Ògún gbọ́ tó dé bá ti wà lórí tó bá ti wà lórí tarmac, èmi gbọ́dọ̀ wà lórí títì, lórí íńtánẹ́ẹ̀tì. Kájọ máa fà á ní dákẹ́. Oní bandit nílẹ̀ Yorùbá. Now let's listen to Olu Iwo. Adisa, come up, please. Baba mi bínú lẹ́yìn. A wọlé tì í àgbọn ti bàbá mẹ. Ẹ ní mo dín ẹgbẹ́ lu bàbá wa. Káyọ̀ la lu bàbá mi ọmọ ògbó oríjìnlẹ̀ ní mi. Èmi nìkan mọ̀ ní Sunday Igboho. Ẹ dín ẹgbẹ́. Toyúntoyún. Ẹni tó bá gbé owó fún yín lẹ́ ti gbé ẹ tún pa olóyìn ẹ̀gẹ́. Ọmọ Yorùbá yẹ pé nǹkan ti ṣe wa. Ṣé Sunday Igboho jẹ̀bi? Ṣé Sunday Igboho jẹ̀bi? Fulani nílùú Igboho wọ́n jiyàn gbé, wọ́n jọ lóyún pé wọ́n bẹ̀rẹ̀ millions of naira. Àwọn aráàlú dáwó tó pé lóyún eléyìí ti heavy. Ẹ lọ bá wa gbà wálé, wọ́n wá pawó lọ, wọ́n pa ẹni tó gbówó lọ. Lẹ́yìn tó ń gbawó lọ́wọ́ ẹ̀, wọ́n pawó lóyún toyún. Nílẹ̀ Yorùbá Ògún máa pa yín ni. Ẹ bá mi wọ̀n wọ́n lépè. Gbẹ̀ntẹ̀ ṣiṣẹ́ yẹn ẹ̀ ní mú orí délé. Ẹ̀ ní mú orí dédé. Ní gbogbo ìgbà tí àwọn ìyàwó yín bá ti ní oyún yàrá ọmọdọ́mọ yín tó bá ti tó stage yẹn wọ́n máa jáde láyé ni. Ẹ ti ṣí èrè. Gbogbo nǹkan bá fi bá yín jà. Gbogbo nǹkan pátápátá àtẹ̀pè àti gbogbo la máa fi bá yín jà. Ẹ̀yin bàbá wa ẹ má dá sí. Ṣé àwọn àfẹ́mí sórí YouTube báyìí lórí sórí íńtánẹ́ẹ̀tì báyìí tí máa jánu. Sunday Igboho kó wà lórí floor àtàwọn boys tó kù kó tó máa bá wọn fà. 2 hours bá fún yín tẹ́bà káwọn tó kù tẹ́ kó kalẹ̀ Ògún máa pa yín. Ògún ó máa pa yín àní fi yín lọ́rùn sílẹ̀ ti já wèrè. Nílùú ẹ̀ bàbá wa. Ẹ túbọ̀ ẹ̀ gbọ́ kí n pílẹ̀ délẹ̀. A wọlé tì í àgbọn ti bàbá mẹ. Ẹ ní mo dín ẹgbẹ́ lu bàbá wa. Káyọ̀ la lu bàbá mi ọmọ ògbó oríjìnlẹ̀ ní mi. Èmi nìkan mọ̀ ní Sunday Igboho. Ẹ rí làlẹ́ kẹ́ ẹ̀. Ẹ dín ẹgbẹ́. Toyúntoyún. Ẹni tó bá gbé owó fún yín lẹ́ ti gbé ẹ tún pa olóyìn ẹ̀gẹ́. Ọwọ́ nígbòho ẹrù mi ò tiẹ̀ bà yín. Kúkú lájà mi kí o tiẹ̀ dẹ́rù bà yín. Nílùú bàbá mi. Ẹ bá yẹ mo Sunday Igboho. Eléyìí gbọ́dọ̀ jẹ́ last and the head. Ìgbẹ́ kò bò mọ́lẹ̀. Ẹ pe àwọn iṣẹ́ ara àwọn bàbá yín rè. Ẹ wo ètò wọ wáìsì bó ṣe ń wo lóye bí kò bò mọ́lẹ̀ ó lè bò náà bò tó pé ó jẹ́ chips bò mọ́lẹ̀. Ní tó ń béwu ẹni tó fẹsẹ̀ alẹ́ kò sí kò tó bá ti aláya máa polówó ẹ̀ ṣe. Ògún máa pa yín ni. Ọwọ́ nígbòho ẹrù mi ò tiẹ̀ bà yín. Kúkú lájà mi kí o tiẹ̀ dẹ́rù bà yín. Nílùú bàbá mi. Eléyìí gbọ́dọ̀ jẹ́ last and the head. Ẹ pe àwọn iṣẹ́ ara àwọn bàbá yín rè. Ẹ pèrè àyìnjọ ọlá pé àwọn bàbá mi sọ fún mi pé kí n fi sùúrù bá yín ṣe náà. Ẹ tí ó bá gbọ́ Yorùbá ẹ tú fún. Àwọn bàbá mi sọ pé kí n fi sùúrù èmi ni mo ń jẹ́ Sunday Igboho èmi nìkan mo ń jẹ́ Igboho. Èmi ò dẹ̀ wá fún nìkan kan mo wà fún gbogbo ọmọ Igboho nílé lóko lẹ́yìn òdì ni. Nǹkan tí mo ṣe ń lò ń lù tí ó ń jà fún àwọn aráàlú kan ẹlẹ́mọ̀ọ́sẹ́ lù mí kọ́sẹ́ mọ́ bíire. Kọ́sẹ́ tó lè gbé ní ojú ẹkùn láíláí láìsáwó. Àwọn ìlú mi náà lè mú mi lọ́kùn yín ẹ̀ tó ẹ̀. Gbogbo ẹni mo fi sọ àwọn bàbá yín wá bá yín jà ẹ díyàn gbé. Toyúntoyún ẹni tó wá gbówó fún yín owó tẹ́lẹ̀ fẹ́ gbà ẹ pa ẹ tún wá pa olóyún yẹn ẹ wá fẹ́ nìkan lẹ̀ ẹ lè bẹ̀rù Ọlọ́run àwọn ọmọ iná lẹ̀ sẹ́yìn tọ́kú Fulani làwọn tó ń ṣe. Ẹ tẹ́yìn gẹ́gẹ́ mọ̀ wọ́n gán sọ fún pàbúrò rẹ̀ kan kábíyèsí dẹ̀ sọ bẹ́ẹ̀ nígbà tẹ́ ń bá wọn sọ fún ẹni yẹn ọmọ yẹn òun lágídí pé n tẹ́ ń ṣe yìí kò dáa ẹ̀ ni mo ń táwọn yẹn wá gbé yìí wọ́n pa ọmọ yẹn tó kọ́ jẹ́ yẹn sí ẹ̀ wọ́n jà fẹ́ tọ̀ abẹ́ẹ̀kọ́ àbí níjọ́ tí wọ́n ti ń dín ẹ̀gbẹ́ tó ń gbó lọ́wọ́ sọ ń gbé Fulani bíbà yóò bá náà ń gbé kọ̀dẹ̀ kó níbẹ̀ bẹ́ẹ̀ kó níbẹ̀ nínú bàbá mi. Ẹ wá ẹgbẹ́ sọ́lẹ̀ mo lè máa play fídíò fún yín nàyẹ̀ bẹ́ẹ̀ lọ́wọ́ wà títí stop up
ẹ jẹ́ ká wà gbé ń pa ìjà ara rẹ̀ máa play fídíò fún yín kí wọ́n lè like show tá à ń play fún yín náà ẹ fún mi sálárì ni ẹ bá wa like ètò yìí jọ ẹ bá wa like ètò yìí àbí ká kọ́kọ́ stop láàrin ìṣẹ́jú kan ní olè bẹ́yìn o ẹ bá wa like ètò yìí kí ẹ like kẹ̀kẹ́ ṣí ẹ̀ làwọn èèyàn máa fi pé nǹkan ṣe wá ńlẹ̀ Yorùbá kí ẹ like kẹ̀kẹ́ ṣí ẹ̀pọ̀ àwọn ibo ló ń play ẹ̀ ní ṣe máa like ẹ̀ máa ṣí ẹ̀ káàkiri nǹkan ṣe wá náà àwọn alábọ̀dẹ̀ lẹ́yìn tẹ́ ń wò mí ní Fúlàní tó bá wà láàrin yín kó wá wulẹ̀ wò mí ẹ kú omi ẹ kí èèyàn mẹ́rin máa wò mí èèyàn mẹ́rin tó bá jẹ́ ọmọ Yorùbá original ni kó wò mí èèyàn mẹ́rin tó bá jẹ́ ọmọ Yorùbá original ni kó wò mí ẹni tó kù ẹ̀ máa lọ ẹ lọ sùn ó ti di woro sí woro ó ti di wèrè àní fi yín lọ́rùn sílẹ̀ kọ́ni máa wọlé kẹ́ máa pa wá mọ̀ pé lórí burúkú yín wà bí ẹ̀ ń wò mí èmi náà máa wọ̀n yín lépè máa wọ̀n yálà yà yín lépè kò tí ọ̀kan tẹ́ máa ṣe ẹ̀kọ́ máa sunkún náà nìyẹn tí bá ti jọ́ máa lé mi bí ẹ kó mi bẹ́ẹ̀ yàgbé mi lè gba Fúlàní ẹ kó lórí ètò yìí ẹ pé èèyàn méjì lówó yẹ kéèyàn méjì yẹn wà ń bẹ̀ ọ̀wọ́ náà paláboyún ẹ gbáláboyún ẹ béèrè owó millions of naira gbé lọ fún yín ẹ paláboyún ẹ tún pa ẹni tó gbówó wá fún yín ẹ tún wọlé tún káwọn ọmọ mi ẹ ń ṣi èrè àbí wèrè iṣẹ́ àwọn tó ní yín ni ogun apá ogbó yín ni ẹ ti bá wọn pẹ̀lẹ́ láìkè ètò yẹn fètò yìí sílẹ̀ ẹ lọ sùn ẹ lọ wo sóò mi ẹ bó lè bẹ̀ yín pé láìkè ètò mi ò mi lè bẹ̀ yín rárá ni bùkọ̀sọ̀ tó wà nílẹ̀ yìí tẹ́tẹ́ máa gbára wa ni láìkè bá ń láìkè ni wọ́n fi jẹ́ kó rìn ṣé bá bá pa àwọn kinní kan àwọn international kan gbà wá àwọn kinní kan gbà wá international olùfẹ́ gbà yìí international tí òòrùn ṣó tá à ń ṣe olùfẹ́ gbà yìí international tí ó mọ̀ pé akálọ̀ tí ó rí pé èmi akálọ̀ ló lé léyìí gbogbo ara ló fi ń sọ̀rọ̀ àìfọ́sì ló fi ń sọ̀rọ̀ ó ń ka lára ló fi ń sọ̀rọ̀ tẹ́ ẹ̀ ṣí ẹ̀ débẹ̀ má parí ètò ìṣẹ́ máa ṣí ẹ̀ fún mi ẹ máa ṣí ẹ̀ fún mi fídíò yìí tí mo ti jù sórí kinní látàárọ̀ èkó ti ṣí ẹ̀ fún mi lẹ́yìn tí mo ti jù sórí kinní wọ́n ti tó 20 Yorùbá see what is happening see what is happening ẹ pé mi ò sọ yín ní thank you because mo wò pé kí ló ṣẹlẹ̀ gba rèmi ti jù sórí péjì mi ṣe lọ wò ó ń bẹ̀ ni ẹ máa ṣí ẹ fídíò yẹn fún mi ẹ ní ṣí ẹ tọ̀dọ̀ mi kí ló dé ẹ fún mi sálárì ni àbí èmi wà láwọn tó ń pè yín lẹ́yìn pé ẹ jọ̀ọ́ o ẹ afẹ́ lọ gbà yàn afẹ́ lọ ra ìbò afẹ́ lọ ra kíní kan o ẹ má yẹ kí inú bí mi orí mi ń gbóná bí pé kí n ní kíkan lágbára kan tó kíkan sí ẹ̀wọ́ ọbẹ̀ yẹn kíkan máa fa omi wọn yọ lẹ́yìn kọ̀ọ̀kan ẹ tó bá ti láìkì mi èmi ò láìkì ẹ o tó bá ti láìkì ìran Yorùbá wà láì mọ èyí ẹ kú tó bá sọ pé o láìkì Yorùbá gbàgbé ń pa ẹ̀kọ́ ṣólóògùn mi ní láìkì ẹ o ti ya wèrè ni níṣẹ́ ní ẹ̀ ń lékun sí wa à ń léjò sí yín tẹ́ bá lékun sí wa máa lé láyọ̀nù sí yín tẹ́ bá lékun sí wa máa lé láyọ̀nù sí yín ni ẹ̀dẹ̀ ń wọlé ẹ̀dẹ̀ ń pàwọn èèyàn àtoyún nínú aláboyún ẹ bèrè owó kí pé wọ́n gbówó yẹn wá fún yín gbówó yẹn wá fún yín ẹ gbowó tán ẹpẹ tó gbówó ẹ tún paláboyún ẹ tún wọlé ẹ tún fún yẹn ra níṣẹ́ tó káwọn míì adégé ẹ tó àwọn tó ṣiṣẹ́ yẹn ẹgbẹ́ wà níbi bí yìí ó wà wá Sunday Igboho tó ń wo lóye bíi pé kinní kan kẹ́yọ̀ kan máa pè ní sí ìjọ ẹ máa pè ní sara ń kan mi ẹgbẹ́ wà ń bẹ̀ yẹn tó ń wo lóye Sunday Igboho ọmọ líle ni ọmọ líle kílàndì ẹ̀ ọmọ líle ni ṣé kò lè lọ sí Sókótó kó máa lọ jíyàn gbé ní Sókótó ni ẹsẹ̀ fẹ́ Yorùbá wa ni fẹ́ ká gba Yorùbá nation gba Yorùbá nation ni kò ní sí gbogbo wèrè tó bá máa wọ olúwa ó máa ní passport ìlú onílù làwa náà wà yìí náà àkàn fọfẹ́ǹsì wọlé náà a kò lè ṣí bọ́dà lẹ́fẹ̀ẹ́ anybody kẹ́nìbọ̀dì kọ́ máa wọlé anyhow kọ́ máa wọlé kọ́ máa pàwọ́ anyhow ẹ já wèrè ni ẹ jẹ́ ká gba Yorùbá nìjọ ká dá dúró kó ní ká kú dúró láyé ẹ̀ olórí burúkú làwọn pípù yìí à lè bá wọn ṣe àwọn táyà ẹ̀bọ́ yẹn dú Mr. kiri lọ́rùn náà ẹ̀bọ́ yẹn dú Mr. Oyedokun lọ́rùn olórí yẹn ń sìn bóyá fọ́ọ̀gì mọ́ lórí ni bóyá wọ́n dú òun náà wọ́n máa wọlé máa dú wa wọ́n máa dú wa bí ẹ máa ṣòfò ni wẹ́n wà lẹ́yìn ọgbẹ́ máa dààmú láyé yín ẹ máa fò ẹ máa fìtí náà ni wẹ́n wà lẹ́yìn tó pàwọ́ yẹn ẹ máa dààmú ni ayé yín máa bàjẹ́ ni ẹni jẹ̀dá àwọn kọ̀tẹ́ bá ní wọ́n máa wọlé yẹn wọ́n máa dú wa lọ́rùn dú aláboyún lọ́rùn aláboyún olórí burúkú yín ṣe ìyá tí wọn ọ̀dọ́ ìyá tí kò lóyún kò bí yín ni tó bá ti dú ìyá yín lọ́rùn ṣé ìyá yín máa bí yín ni nílùú Ìgbòho ẹ̀dẹ̀ wọlé ẹ̀dẹ̀ dú aláboyún lọ́rùn ẹ bèrè owó wọn fún yín lówó gbẹ́ntẹ́ gbàgbọ́dẹ fún wàhálà Yorùbá ogun máa pa gbọ̀ngàn yín ni o yóò ní jẹ̀yàn lórí ilẹ̀ Yorùbá ẹ já wèrè ni mo fẹ́ bàbá tẹ ẹ já mi bàbá kà bí ìyá kọ̀ọ̀kan lórí ló wà lẹ́yìn wọn ẹ bá ṣòfò ní kó máa pa á lẹ̀ kọ̀ọ̀kan ṣé ká má lè lọ́ọ́ lé mọ́ ni ṣé kó pa àwọn Yorùbá tán ni gbogbo àwọn Yorùbá tó bá ń ṣàgbọ́dẹ gbà ogun máa fẹ́ràn yílẹ̀ ni gbogbo Yorùbá tó bá ń ṣàgbọ́dẹ gbà láti máa gbàgbọ́ fáwọn Fúlàní tó wá ń pa wá ní Yorùbá ogun àfẹ́rẹ́ padà yìí lẹ̀ kó ló ṣẹ́jà bá pógun ọdún láyé ẹran ògún ni
kò lo 1 million years láyé ẹran ògùn ló máa jẹ́ òní fọwọ́ ló wọrí kú ó máa kú jàdàjàlá ni gbogbo ilé tó bá tó jẹ́ Yorùbá tó gbàgbọ́dé fún wa ní Yorùbá jàdàjàlá gbọ́ padà kú tìrantìran. Kí ló dé kí la ṣe ṣé súyà ni wà ní ṣé súyà ni ẹni wọn máa pa anybody àwọn Yorùbá wà bẹ tó ń gbàgbọ́dé o gbogbo ẹni tó wáyé tó bá wo sóyì gbogbo Yorùbá tó bá ń gbàgbọ́dé bá mi fún wọn lépè àwọn oníṣẹ́ bíi ti Ìlọrin o Ìlọrin náà Yorùbá tó gbàgbọ́dé kìíní kan àníṣe bẹ́ẹ̀ ògùn apá anybody yín àwọn òní ìkọ̀kọ̀ ògùn tó wá fi ẹnu ìtumọ̀ fẹnu ìṣépè fún yín ọ̀gá gbàgbé pa ìtumọ̀ fẹnu mi ìṣépè fún ẹ̀ gbàgbé pa ẹ̀ kò sẹ́ni tó bẹ́ẹ̀ wẹ̀ lórí ilẹ̀ Yorùbá aláboyún as in as how I just don't want to live together with these people for what àwọn ẹranko yìí ká bá gbé àwọn ẹranko yìí ó ga o ẹ̀yin bàbá wa ó ga lára yín gan o inú mi dùn pa àwọn Fúlàní bí ṣe wọ́n èpè kalẹ̀ yẹn wọ́n sáré kó lórí péjì mi inú mi dùn yes ẹ kó kó àwọn ọmọ Yorùbá nìkan ẹ kó kó àwọn ọmọ Yorùbá nìkan bá ti jọ ọmọ Fúlàní àbálábọ̀dé Fúlàní ní a kó lórí sóòyì o torí sóòyì máa wọ́n èpè gidi ni lórí sóòyì máa ṣe èpè gidi tó lẹ́sẹ̀ tó fẹ́ wẹ̀ fún ẹ gbàgbé pa ẹ̀ o bá ní kíní kan àfùrọ̀ òpé mi ò ń ṣépè bẹ̀tí bá ti wọ́n ẹ lépè gbàgbé pa ẹ o mi ò ní tí mo fẹ́ tọ́lá láti ṣépè fún ẹ tó ṣépè fún ẹ àṣẹ Elédùmarè ní tí máa ń wọ́n ẹ lépè tó ẹ̀ mo ṣe kí n ṣépè mo máa ń bẹ̀rẹ̀ àti ṣépè ìyá àgbà wa ṣásìkò tí ìtò ń ṣe ká dá dúró bàbá wa kábíyèsí ọ̀nà Ìjàjà Ògúnwùsì kábíyèsí o bàbá wa Aláàfin Ọ̀yọ́ kábíyèsí Olúgbàgbé ọmọ Bàyámù alfa bàbá wa Olúgbọ́n bá mi dákà àwọn kábíyèsí èmi ò mọ orúkọ gbogbo wọn tán bàbá wa Olúbàdàn àǹkó Ṣọ̀wọ́n Ògbómọ̀ṣọ́ Akílẹ̀ Ìjẹ̀ kí ló máa pọ̀ bá Ìjẹ̀bú gbogbo yín pátá ṣé kò tí tó àsìkò ní ìsìnkà dá dúró kò tí ẹjẹ́ wò nísìn kò tí tó àsìkò wọ́n wọlé wọ́n gbáláboyún wọ́n béèrè millions of naira aráàlú ló dáwó òkè páláboyún yẹn ó ní 10,000 lákàntì o nígbòho tiwa níbí nígbòho tiwa Ìgbòho tí a ń tíya àdìsọ ọmọdé yẹ mọ ó bínú o èmi gan bínú ṣé kò tí wàá tó ká dúró ń sẹyìn kábíyèsí wa èyí àgbàgbà wa ẹ tí ì rí nísìn gbowó tán wá sí ń gbọ̀n fi ń ra ní iṣẹ́ ni ọ̀pá ni tó gbowó lọ ń pa láboyún wọ́n tún wá ṣe yẹn tán tún wá ra ṣe tún wá wájú tún wá káwọn míì ó lágbára gan o ó lágbára gan o aláboyún tó yí tó bí ẹ̀kọ́ ọgbẹ́ aláboyún kan ní last year tó bí ìbejì ojú ẹ̀ bá ní wọ́n dá àwọn ìbejì ẹ̀ fún ajá kó jẹ́ àbẹ́yìn ò gbọ́ nípa àyàn aláboyún tó bí ìbejì ojú ẹ̀ méjèèjì báyìí ló jókòó báyìí wọ́n dá àwọn ìbejì yẹn wọ́n dá wọn fún ajá kí ajá jẹ wọ́n kò sí nǹkan tó ti di ẹ̀ jáde náà ogun payín ajé gbogbo àgbàgbà tó bá wà níbẹ̀ àtọmọdé kékeré tó bá wà níbẹ̀ ìwọ tá bá ti mọ̀ pé alábọ̀dé ni ẹ gbàgbé o tá bá ti mọ̀ pé alábọ̀dé ni ẹ ní kó pa gbogbo ọmọ ilẹ̀ Yorùbá àbí ká wo ẹ lọ awo rere awo ẹ̀ kò ní jẹ nímọ̀ rẹ̀ láyéláyé awo ẹ̀ máa lọ ní ó máa lọ ní tó bá possible gan tó ń ṣe ní kí lórúkọ ẹ̀ ní North Korea wọ́n ṣe ní China aláwọ̀dé tó bá ti mú ẹ ṣe fún wọn tẹbítẹbí ni tẹbítẹbí torí kò lè ọmọ rẹ kọ́kọ́ kò lè tínú gan jáde alábọ̀dé tó bá ti mú nílẹ̀ Yorùbá pé olóògbàgbé fáwọn Fúlàní tẹbítẹbí ni kó máa lọ ọmọ rẹ kọ́kọ́ ẹni tó bá ń gbàgbọ́dé fún wa nílẹ̀ Yorùbá ọmọ kò lè bímọ gidi kalẹ̀ ọmọ ẹ̀gbọ́n ọmọ ẹ̀ lè jẹ́ wọn gidi ìyá ìyàwó ẹ̀gbọ́n lè jẹ́ ìyàwó gidi tó ẹ́ pọ́bìnrin lọ pé olùjọ́kọ gidi kò lè bímọ gidi awọ ẹ máa lọ ní ó máa lọ kò kí n ṣe tírẹ̀tì náà awọ ẹ máa lọ níbi tó bá wọ̀ tó máa rán ẹ níṣẹ́ lọ tọmọtọmọ wọ́n máa rán ẹ kó bí 50 enough of this orí burúkú lẹ̀ Yorùbá ẹni ọ̀gá Yorùbá ẹ bá wa ṣe bẹ́ẹ̀ anybody tó bá ti gbàgbọ́dé fún wa lẹ̀ Yorùbá kó bí 50 lọ́mọ káwọn wọn jọ lọ ní káwọn wọn lọ ní tó àwọn tí wọ́n ń gbàgbọ́dé tó ń pa yẹn àwọn ọmọ ẹnìkan ní
àwọn tó ń gbàbọ̀dẹ̀ fún olóyún tí wọ́n gbé yẹn ọmọ ẹnìkan ni ọmọ ẹnìkan ló wà nínú ẹ̀ yẹn ó ti ta yẹn tọmọtọmọ nìyẹn ọmọ tó wà nínú ẹ̀ yẹn ò lè bímọ mọ́ ọlọ́wọ́dẹ̀ tó bá ti mú ìdájọ́ tó bá ti máa ṣe fún oníkẹ́ ṣe fún àwọn ọmọ ẹ̀ kó bí 200 lọ́mọ ọmọ ẹ̀ tó bá wà tó bá sílé ẹ̀ta kan lù níbi tó bá wà kábìlú bá ọmọ ẹ̀ níbi tó bá wà àwọn afọ́lẹ̀ Yorùbá mọ́ o ẹ̀ tó máa kú ni Yorùbá wùyí lórúkọ tèmi tó bá lọ owó mi yà kí n pẹ̀jẹ̀ ògùn fẹ́ pẹ́ ṣá owó mi ṣe ń sọ̀rọ̀ yẹn kí nǹkan kan ṣe mi ògùn fẹ́ pàgọ́ tó gbé kalẹ̀ ṣá èṣù wùyí lórúkọ mi o mo ti gbé ṣù mi lórí ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá mo ti mí èṣù mo ò lóògùn mo ò lówó mo ò lóògùn mo ò níbọn mo ò ní ọkàn ṣùgbọ́n bí wọ́n fẹ́ ẹnu mi yìí fìtínà ayé yín dé ti yá padà yẹ ni ìwọ tó bá ti mú wípé ìwọ ló gbàgbọ́ fáwọn Fúlàní gbogbo nǹkan tó bá bí lọ́mọ ẹjọ́ ń lọ ni ẹ lè má lọ Kòtòǹgòrá o ẹ lè lọ Kánò o ẹ lè lọ Kàdúnà o ṣùgbọ́n mo mọ̀ pé ẹ máa tà lọ ṣá ẹ lọ ibi tí káwọn Yorùbá sì bá wọn yín lọ ẹ máa lọ ni tó bá ti mú Yorùbá tọ́rọ̀ wà tí gbogbo tó bá bí kójọ wọn yín lọ òun lọ ṣáà ni wọn bá yín lọ ní Amẹ́ríkà kójọ kan wọn yín lọ sí Canada mo sọ pé wàá lọ ṣáà ni wàá lọ tìran ni ó máa lọ tìran ni ẹ paláboyún ẹ ń béèrè owó àsanwó òyìn tó wá tó yẹ tó wá paláboyún kò sí wàhálà tá bá ti mú nínú yín pọmọ Yorùbá ni ó máa lọ tọmọtọmọ ni wàá the time is now wàá lọ tọmọtọmọ lórí ilẹ̀ Yorùbá ẹ kí n pílẹ̀ fún mi fẹ́ sọ̀rọ̀ tí mo sọ sínú mi báyìí kí n pílẹ̀ fún yín láti bẹ̀rẹ̀ kí n má wò lẹ̀ dá sí lórí burúkú ẹ̀ ẹ máa bọ̀ Yorùbáwùyí náà lórúkọ mi lórí YouTube Yorùbáwùyí náà ni mo ń jẹ́ bẹ́ẹ̀ wàá lọ ní o àfẹ́mọyọmọ tó bí o tó ẹ̀yin obìnrin tíyàwó yín bá ti ń fún apẹ́ ọkọ yín ó lọ ń ra minerals fáwọn kan nínú igbó ẹ fún apẹ́ ọkọ yín ó lọ ń gbé kíní oúnjẹ kan fáwọn inú igbó ẹ wà ládùúgbò yẹn rí i pé èèyàn méjì ló ń gbénu lé wọ́n máa já minerals wọ́n máa kó sẹ́ráìsì dìríkà 15 ẹ ṣe voice out o tẹ́ẹ̀bà voice out tára lẹni bá ń jẹ kòkòrò búburú bábá yẹn tè sọ fún tí òun ẹ bá dé ó máa ká lé ó máa ká oko ó máa ká jẹ́jẹ́ ni mo jókòó mi ní ẹ máa pa gbogbo wa náà ò lè pé 200 years láyé gbogbo wa ò lè wọ 150 years láyé àní part wọn bá tó bá lò tẹ́káyé ní pàṣẹ pé ìgbà tó wà láyé ó ṣe báyìí ìwà ní ká kú lọ́mọdé kó yẹ ní sọ̀dọ̀ ká dàgbà láì lẹ́dí yẹ̀rà nà lọ wá dẹ̀ pé òun ò kúrò ní wà láàgbò tó bá ní wà kọ́kọ́ fún wọn síwájú kó tó tẹ̀lé wọn. ẹ kà wò láti bẹ̀ kí wọ́n wulẹ̀ dá sí. ẹ ní mo dín ẹgbẹ́ lu bàbá wa káyọ̀ la lu bàbá mi ọmọ ògbó oríjìnlẹ̀ níbí èmi nìkan mọ̀ ní jẹ́ Sunday Igboho ẹ dín ẹgbẹ́ toyúntoyún ẹni tó bá gbé owó fún yín ẹ jí gbé ẹ tún pa olóyún ègé ọwọ́ nígbòho ẹrú mi ò tiẹ̀ bà yín kúkú lájà mi kí ò tiẹ̀ dẹ́rù bà yín nílùú bàbá mi eléyìí gbọ́dọ̀ jẹ́ last and the head ẹ pè àwọn ṣé ara àwọn bàbá yín rè ẹ pèrè àyìnjọ ọlá pé àwọn bàbá mi sọ fún mi pé kí n fi sùúrù bá yín ṣe náà ẹ tí ó bá gbọ́ Yorùbá ẹ tú fún àwọn bàbá mi sọ pé kí n fi sùúrù èmi ni mo ń jẹ́ Sunday Igboho èmi nìkan mo ń jẹ́ Igboho èmi ò dẹ̀ wà fẹ́ni kankan mo wà fún gbogbo ọmọ Igboho nílé lóko lẹ́yìn òdì nǹkan tí mo ń ṣe ń lò ń lù tí mo ń gbà fún àwọn aráàlú kan ẹ lè mọ ṣe ń lù mí kọsẹ́ mọ́ bíire kọsẹ́ tó lè gbé ní ojú ẹkùn láíláí láìsáwò àwọn ìlú mi náà lè mú mi lọ fún ẹ̀tọ́ ẹ̀ gbogbo ẹni mo fi sọ àwọn àlù bàbá yín wá bá yín jà ẹ dín yẹn gbé toyúntoyún ẹni tó bá gbówó fún yín owó tẹlẹ fẹ́ gbà ẹ pa ẹ tún wá pa olóyún yẹn ẹ wá fẹ́ nìkan lẹ̀ ẹ dẹ̀ bẹ̀rù Ọlọ́run àwọn ọmọ iná rẹ̀ sẹ́yìn tọ́kú Fúlàní àwọn tó ń ṣe tẹ́yìn gẹ́gẹ́ mọ̀ wọ́n gẹ́ sọ pọ́n pàbúrú rẹ̀ kan kábíyèsí dẹ̀ sọ bẹ́ẹ̀ nígbà tẹ́ ń bá wọn sọ tán ẹni yẹn ọmọ yẹn òun lágídí pé n tẹ́ ṣe yìí kò dáa ẹni mo jáwọn yẹn wá gbé yìí wọ́n pa ọmọ yẹn tó kọjá yẹn sí ẹ kọjá rẹ tó abẹ́ẹ̀kọ́ àbí níjọ́ tí wọ́n ti ń dín ẹ̀gbẹ́ tó ń gbó lọ́wọ́ sọ ń gbé Fúlàní bíbà yóò bá náà ń gbé ọ̀rẹ́ ẹ̀kọ́ níbẹ̀ ẹ̀kọ́ níbẹ̀ nínú bàbá mi àwọn bàbá mi náà jókòó wọ̀nyí ohun tí mo fẹ́ sọ fún yín ni pé kí lè jẹ́ òpin àti bẹ̀rẹ̀ àti parí kí ló mọ̀ sẹ́ ẹ bá òdodo sọ ọ àwọn ọmọ yín ẹ bá wọn tuntun lọ ẹ bá fẹ́ jọmọ pé mi ta ni wọ́n pè ní dípò òun yẹn kọ́ kò sí níbí. sẹ́ẹ̀tì pé
Náà títí bàbá ròyìn dáadáa ọlọ́pàá ròyìn dáadáa fún nǹkan pírèsì pẹ̀lú àwọn mo láìpẹ́ bẹ́ẹ̀ mo fẹ́ kọ́ sọ fáwọn tí ò bá gbélé nínú àwọn yẹn mo fún wọn ní wákàtí méjì ni o obìnrin yẹn àtọmọ ẹ̀ àtàbúrò ẹ̀ tó lọ kámọ́lé lóru tó gbé yẹn mo fún wákàtí méjì kan lọ gbé wọn wá tí a bá rí wọn láàrin wákàtí méjì tí wọn bá kọlu ra wa èmi ò fẹ́ wọn bí tó bá gbé wọn lọ àdúgbò tí náà wákàtí mo ń gbẹnu gbogbo ọmọ ògbó sọ̀rọ̀ àti àwọn bàbá wa tọ́jọ́ bá wa ni mo fi sọ̀rọ̀ wákàtí méjì ni mo fún yín sọmọ pé ìjọ tí wọ́n ti ń ṣe mi wá gbòòrò mi ń dá sí mo kàn ń wò pé àwọn bàbá mi ò tí sọ pé abẹ́rẹ́ ń gún àwọn lára bọ̀ náà wọ́n ti sọ fún mi pé ó ti tó gẹ́ ọmọ Léfì wákàtí méjì ẹ̀pà àwọn èèyàn yín ẹ̀pà àwọn ọmọ yín yẹn tí wọ́n bá lórí láyà àwọn máa yọ̀ǹda àwọn ẹ̀kọ́ pa wọn ṣùgbọ́n ẹ̀yin náà ní wà ẹ̀ní wà mí. màá yọ̀ǹda àbọ̀kọ̀ obìnrin yẹn sọ̀rọ̀ pé bọ́lọ̀ sí mú wá ní àbí ṣùgbọ́n ẹ̀yin náà ní wà mí. èmi mọ̀ lọ́dọ̀ Ọlọ́run tó ní mí pé àwọn ọmọ iná sẹ́yìn sẹ́yìn náà dẹ̀mọ̀ bẹ́ẹ̀ àwọn ọmọ iná sí ẹ̀yin náà mọ̀ bẹ́ẹ̀ fún àwọn ọmọ iná gbé ní ibùdó alájẹ náà sí nígbà tá a kọ́kọ́ tíráàkì nọ́mbà yẹn ó gbé alọ sí ibùdó wúlé ní ibùdó alájẹ bẹ́ẹ̀ náà gbé sí wọ́n gbé pọ́ bẹ́ẹ̀ lóru wọ́n gbé lọ sí bani wọ́n gbé lọ sí ààfin bàádẹ kọ́ńpà bẹ́ẹ̀ ló wà báyìí ẹ pè wọ́n bẹ̀ kan gbé wa ẹ pè ọba bọ́ọ̀nì yẹn bàádẹ yẹn ẹ pè orí yẹn ẹ sọ lórí fún ibi tó ti wà kùsánú ìsáàbà àwọn bàbá wa yẹn mò ń bọ̀ mbẹ́ mo gbọ́dọ̀ àlùkò àtó ni mí. ògùn pa. mò ń bọ̀ mbẹ́. sábẹ́ wa nígbà tó ti láwọn òní bá gbé pẹ̀lú àlàáfíà yẹn wà ní máa bá yín jà jà. àwọn bá yín jàbí ògbógbó. ṣùgbọ́n náà àkọ́kọ́jọ́ sọ̀rọ̀ wọ́n náà wọ́n gẹ́gẹ́ bí àlejò wa lẹ jẹ́ nínú ìlú wa àlejò wa lẹ jẹ́ 100%. àlejò ni wà ní tàbí. ó kọ̀ lẹ́ni jẹ́ ti bàbá tọmọ kọ́mọ lálà àlejò wa lẹ jẹ́ ìlú gbòó mi báyìí. DPO mo fẹ́ kọ́ wà very careful. DPO ìlú bàbá DPO ẹ̀ ní bàlúwà yẹ o. o ṣe. ọmọ kọ́mọ sọ ni yẹ o. ọmọ ọkọ yàtọ̀ sọmọ àlè àdìsá. ẹ wà very careful. táwọn Fúlàní bá ń fún yín lówó ẹ wà very careful pẹ̀lú wọn. tí Fúlàní bá ń fún yín lówó wọn tó ń ṣe tẹ́ ń support wọn owó ẹ̀jẹ̀ lẹ́ ń gbà o. owó ẹ̀jẹ̀ lẹ́ ń gbà o. owó ẹ̀jẹ̀ yìí. ọ̀rọ̀ yé mi lọ́tún ó tún yé mi lọ́sì mo kára gan ìjọba mú mi lọ́wọ́ ni o mi sẹ́yìn lílọ mo jágbére gan mo fàáyé búra mo fi ẹ̀mí mi búra tí ẹ bá gbé ènìyàn wa mo fún 2 hours tí wọn bá gbé wa o tí ma ṣe mo ń fi sọ́jọ́ máa pọ̀ sẹ̀rọ̀ tí mo sọ ilé o mo fún 2 hours táwọn ọmọ yẹn lọ gbé àwọn yẹn wa tí wọn bá gbé wọn lẹ̀ lówó ta fẹ́ san o ẹ gbàgbé owó yẹn o àní sanwó kankan o ẹ̀yin lọ dá owó yẹn jọ láàárín kẹlẹ́ òkú ọmọ yẹn wá fún wa ẹ̀yin kẹ lọ dá owó yẹn owó táwọn afẹ́ gbà yẹn wọ́n bẹ̀rẹ̀ láti 300 million wọ́n ti sọ̀kalẹ̀ sí 150 million àwọn ọmọ inú nẹ̀ bá wa sọ̀rọ̀ nípò tí wọ́n lọ́wọ́ àwọn alówó ta fẹ́ san ẹ̀yin ní kẹ lọ wá owó yẹn kó gbogbo fún àlẹ́ dá owó yẹn ẹ lọ gba ọmọ yẹn fún wa àtọmọ àtìyá àtẹ̀tọ́ gbé tó bá pa wọn problem ni. ọ̀rọ̀ ìlú ẹ̀ lọ sẹ́fẹ̀ kábíyèsí. ẹ lọ sẹ́yìn fún ààrẹ ìjọba àwọn ìpamọ́ lọ́wọ́ ìlú wa ń bí ọmọ ìlú yìí nínú lọ ọtí tó bá tó gbé wọn dé. ẹ lè bá kábíyèsí sọ bàbá wa rè é lè bá wọn sọ fún àwọn àṣẹbí fún yín àwọn tí tí wọ́n bá gbé wọn dé tí bàbá mi bá pè ní pé wọ́n ti gbé wọn dé ní màá tọ́lọ̀. kábíyèsí ẹ yọ dáre. olórí. Ẹ̀sìnlẹ̀kùn yẹlẹ̀ kó lè gbà wá. Ẹ àdírẹ́sì yìí.
Ọlọ́run fẹ́ mi lórí ọ̀fẹ́ mi nìkan jẹ́ Sunday Igboho ọ̀pọ̀lọpọ̀ ọdún sọ́ọ̀nì mi ni gbogbo ìmọ̀ fún mi sí sọ́ọ̀nì mi kọ́ ìdúwà ló ń jẹ́ bẹ́ẹ̀ so ti èsì wọn á fẹ́ kẹ́jí ká ṣera lọ́kàn ká dé wà vigilant àwọn pípù yìí àwọn ọmọ Yorùbá kẹ́nẹ́ bẹ́ẹ̀ tàn fún wọn ní support ẹni tí n bá gbá mú tó bá jẹ́ ọmọ wa ń bí tó ń support Fúlàní láti máa kidnap yẹn máa pa ni òsì ìdájọ́ rẹ̀ ní fẹ́ ká pa anybody tó bá jẹ́ ọmọ Ìgbòho tó bá support Fúlàní tó ń jọ díyẹn gbé èyí náà wo wọ́n díyẹn gbé toyúntoyún ẹni tó bá gbé owó lọ tó ní gbogbo wa wọ́n pa olóyè nílùú wa ń bí nílùú Ìgbòho kò gbọ́dọ̀ ṣẹlẹ̀ àwọn tó jí gbé yìí tú àwọn àsìmọ fún ọkọ gbé wọn wá tí wọn bá gbé wọn wá wọn ò ní ṣe bẹ́ẹ̀ mọ́ láyé ó ti jẹ́ ní ẹ̀sọ́ ẹ̀jẹ̀ kan tó lọ́wọ́ kan. apá àti ìwé ká tó play next video Àdìsá ti sọ̀rọ̀ o ọmọ Aládìkún ti sọ̀rọ̀ o confam ní apá àti ìwé rẹ o a máa wọnú yín ẹ lọ káàdì sàmọlé a máa wọnú yín náà ẹni ọkọ polówó ọjà kí wọ́n á play mi fẹ́ sọ nípa ẹ kí n polówó ọjà ẹjọ́ yìí tèmi. ó ṣáná wọlé tẹ gbàrọ gùdù lọ́dà. This is original. wọ́n lù kọlù gbàrọ gùdù òǹdàgígbàgì pọ̀ ń lè jẹ́ àwọn ẹ̀ṣọ́ ara bí aṣọ ẹ̀gbà owó àti tẹsẹ̀. wọ́n kú orí ayélujára tí ń pera wọn ní ṣọ́ọ̀plọ̀ àmọ́ wọn ò tẹ̀ wọ́n. ẹ̀jẹ̀ àjọ tara wa lólobó yìí fún ẹni fẹ́ ojúlówó lace ní vision trend lágbàáyé lórílẹ̀‐èdè Nàìjíríà. ẹ tẹ @bodytalk_accessories ní Instagram àti TikTok. bẹ́ẹ̀ ni tìrìn ní ọtí kò ní lóòótọ́ àṣẹ lóòótọ́ lẹwà àti ẹrù ń sọ̀rọ̀ lára. Bodytalk Ventures mo ti rí o ní message deliver fi ọjà yín ránṣẹ́ síbikíbi lórílẹ̀‐èdè Nàìjíríà. ẹ̀yin tí òkè òkun ẹ tẹ @elegantjoy26 ní Instagram àti TikTok. lọ́wọ́ kan sẹ̀ǹdò ní ó gbọ́ gbogbo tó ń tà tó ń ṣe nílé iṣẹ́ àwọn wá o. Bodytalk Venture àṣírí àwọn tó dá quality mọ̀. gbogbo aláyẹyẹ lẹ́gbẹ́lẹ́gbẹ́ àti olóríjorí ẹ̀yin ọlọ́jọ́ ayọ̀ bí ọjọ́ ìbí ìgbéyàwó gay òkú àgbà àjọ̀dún ẹgbẹ́ ìṣílẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ibi ńlá ti lè rí lace lóríṣìí bíi Swiss lace dry lace voile lace cut lace polish lace HOH lace SKG lace Austral lace exclusive babalá luxury kì í gbó kì í ya kòkó júdà. Bodytalk ó lọ fún àgán o tó ìdórí gold àti jewelries padà ó digbó tèfè. ẹ wá wo ẹ̀gbà ọwọ́ tẹ̀sí àti tọrùn bó ti wà ní gold ní àṣẹ ní silver jewelries tó tẹ̀wọ̀n lélẹ́yìí àṣàdànù sí ń bẹ̀ kì í bó kì í gbẹ̀dànù bẹ́ẹ̀ ṣe ń lò ló ń tẹ̀wọ̀n sí látòrí Brazilian jewelries Dubai twin jewelries 925 exclusive tó débẹ̀débẹ̀ super original ní Bodytalk jewelries àti lace àyè wà fún kíkọ́ lọ́pọ̀ kúyọ̀kù fún alára tó tà ẹ fẹ́ bá wọn dòwò pọ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà ẹ kàn sí @bodytalk_accessories ní Instagram àti TikTok gbogbo bí ẹ bá wà ní wọ́n fi ọjà ránṣẹ́ sí ẹ sáti place order ẹ̀yin tòkè òkun ẹ tẹ @elegantjoy26 ní Instagram àti TikTok. Bodytalk Venture ìmúra tó ń kán tó fashion tó gbé fashion pọ̀. ẹ̀yin èèyàn mi ẹ bá mi fọ́lọ̀ Bodytalk ẹ jọ Bodytalk àṣẹ bá mi fọ́lọ̀ wọn lórí Instagram ẹ bá mi fọ́lọ̀ wọn lórí TikTok. I'm not gonna lie for you, she paid me to advertise for her @elegantjoy26 fẹ́ǹtẹ̀ wà lókè òkun ẹ bá mi fọ́lọ̀ wọn ẹ fọ́lọ̀ wọn lórí TikTok ẹ fọ́lọ̀ wọn lórí Instagram ẹ máa rí àwọn kan tí wọ́n ń post. How do you assist me? How do you pé Yorùbá wuyo how do you support me? ó ní pé táwọn plug bá gbé iṣẹ́ fún mi tí n bá polówó fún yín kẹ bá mi patronize wọn kú iṣẹ́ ló máa mórí iṣẹ́ yá tí má polówó fẹ́ nìkan tẹ bá patronize ẹ jẹ́ kọ́kọ́ lọ follow wọn náà kọ́kọ́ bá mi lọ follow wọn tó máa wò kọ́ tí wọ́n ní tí wọ́n patronize onítọ̀hún ó máa introduce mi sẹ́lòmíì ẹlòmíì náà máa wá ṣe kíní ó máa ṣe gbá máa ṣàwo ẹ wo time tí mo fi tó yẹ kí n fi lọ síbi iṣẹ́ mo fi jókòó tí mo fi ń fẹjú fẹ mú pariwo yìí time tó yẹ kí n fi má lọ síbi iṣẹ́ tí má jókòó tí má ṣiṣẹ́ 3 hours TikTok ò lè YouTube ò lè san owó tí màá gbà níbi iṣẹ́ mi ní 3 hours YouTube ò lè san fún mi lórí show tí mo ń ṣe yes YouTube ò lè san fún mi lórí show tí mo ń ṣe even I braid if you don't know mo máa ń braid mo máa ń ṣe irun mo ń ṣe irun àwọn tó mọ̀ mí ní New York yìí mọ̀
má lọ braid fihàn tí má ṣe cornrow 30 minutes àbí 30 minutes náà ni mo mọ iye tí màá gbà. Ìgbẹ́ tí ilẹ̀ Yorùbá sometimes wọ́n máa pè mí pé ká fẹ́ ṣe irun tí má ṣe box braid fún yàn ó ní iye tí màá gbà, but I will still sacrifice everything. Mo ń kéta, mo ń ṣe oúnjẹ, mo talented ni mí. So téèyàn bá wá fi kí èpo sacrifice ẹ̀ fún irun mi tí bá wà lórí ètò, àwọn tí máa gbé àwọn plot máa gbọ́jà fún mi kí n bá wọn polówó tí mo lè mọ̀ pé èmi ò ní polówó ṣá, mi ní polówó ní jìbìtì fún yín. Tó bá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ nǹkan tí mo máa polówó tí mi nílé san tó bá ṣẹlẹ̀ mo ní gbé wá fún yín. Tó bá ti wá rí bẹ́ẹ̀ ẹ má bá mi patronize àwọn tó mo wá gbé wá. Ẹ má kú iṣẹ́ ló máa ń mórí iṣẹ́ yá. Èmi ò ní pè yín lẹ́yìn pé ẹ jọ̀ọ́ o a fẹ́ lọ sí jagun o, ẹ mówó kinní kan wá, ẹ̀mú kan máa ń pè yín lẹ́yìn, ẹ dáwó o, a fẹ́ lọ gbé kinní kan wá o, ẹ mówó wá o, ẹ pé mi ò ní pè yín. Àwọn kọ̀ọ̀kan tí mi máa ṣe ní ṣé bá mi patronize àwọn client mi, any client tí mo bá gbé wá ẹ bá mi patronize wọn, ẹ ní jẹ̀bi èmi náà dẹ̀ ní jẹ̀bi. Ṣó tí mo gbé wá fún yín gan, ṣó tí mo ṣe gan èèyàn mélòó like ẹ bá bá wa like ṣó tó bá ti gbé wá fún yín, ẹ bá bá wa share fídíò wa. Kó máa ṣe show nísìn after ìjọ mẹ́ta máa share show tí mo ti ṣe sẹ́yìn máa share fún mi, and you go say àyèwá wo yẹ aláìkíyìn o, ẹ má ṣe yẹn fún mi, ẹ má yẹ kí n bínú sí i. At Body Talk ẹ bá mi lọ follow wọn, the Body Talk accessories ẹ bá mi lọ follow wọn lórí Instagram àti TikTok. Ẹ ṣé gan. Now ẹ kí n kọ́kọ́ gba kọ́ọ̀lù bíi méjì àbí mẹ́ta ẹ tó bá fẹ́ pè ó kà àwọn kan ti pè é kí ó kọ́ ká pa àwọn yẹn padà náà kò sórí ìwà ìyá yín o ògún gbọ́ ẹ máa ẹ́ńtà yín ni àní fi yín lọ́rùn sílẹ̀, olórí burúkú làwọn tó ní ẹ kì í fi sí speaker. Ẹ kí mi pé mo kú iṣẹ́ kò ní ìsìnkáká ló máa sọ̀rọ̀ náà. Battery 100%. Connected to iPhone 5. So promo code okay. Only the bá ti sọ pé àtọ̀dọ̀ Yorùbáwùyí, yes thank you o Mr. Mike. Wọ́n tẹ́ bá sọ pé àtọ̀dọ̀ Yorùbáwùyí lẹ ti wá. Tẹ́ bá sọ pé àtọ̀dọ̀ Yorùbáwùyí lẹ ti wá, wọ́n máa fún yín ní discount. Ó ti gbàgbé. Tẹ́ bá sọ pé àtọ̀dọ̀ Yorùbáwùyí lẹ ti wá, wọ́n máa fún yín ní discount. Gbogbo báyìí tí màá ti bẹ̀rẹ̀ tí màá mo ń sọ̀rọ̀ lọ́n tí màá ti pè yín ẹ̀gbẹ́ kọ́ ẹ̀ ká pẹ̀lú ní ìjọ. Ẹ ká pẹ̀lú mi òwe ní bá ti pé àti gbé kọ́ mo fẹ́ pẹ̀lú ní straight nìyẹn. Àrífín lélẹ́yìn náà ẹ wá rí wa sí lórí ilẹ̀ wẹ̀ kan wọlé wẹ̀ wá ń pa ẹ̀yà wèrè ni. Ògún fẹ́ pa yín ni. Ẹ̀kàn wẹ̀ wọlé wá ń pa wá. Ó lágbára gan o. Yàrá bá gbóhùn sókè àṣẹ ìtumọ̀ rẹ̀. Àmọ̀rí yín bá ẹkùṣẹ́ kò ní rẹ̀ yín àwọn oní nǹkan tó ń pariwo òkè. Àwọn onílẹ̀ wọn mọ bá yín ṣe. Mo fi olóyè Sunday Igboho Májàsọ́lá ajagun ilẹ̀ Yorùbá, àkọ́bí àwọn irúnmọlẹ̀ nílẹ̀ Yorùbá, ẹni tó ń pè tó ń dáhùn ẹni táwọn onílẹ̀ gbéṣẹ́ ilẹ̀ Yorùbá lé lọ́wọ́ láṣẹ àwọn tó ṣílẹ̀kùn ọjọ́ òní. Sunday Igboho orí Sunday Igboho ní gbàbọ̀dé kò ní ṣe déédéé àṣìta àbọn. Àwọn tó nílẹ̀ àwọn tó ti dá tán mọ̀ nǹkan tán dá fún pé òní yóò gbà wá nínú nǹkan tó ń ṣẹlẹ̀ fún abá mi ti lẹ́yìn wọn ní sí lójú. Gbogbo ọmọ tí àkàrà bá kó wọnú epo ló ń kó jáde àti ẹ̀tún mú ẹ́sírà dání tó bá tún rún sínú ẹ̀. Gbogbo àwọn tó bá tẹ̀lé lọ pátápátá lè Elédùmarè bá mi dàbò wọn. Lágbára Ọlọ́run, lágbára àwọn tó nílẹ̀, lágbára àwọn ìyá mi, lágbára wọn á dúró tí gbogbo nǹkan tó nílò láti fi ṣẹ́gun láti fi jagun Elédùmarè á bá mi fi lé lọ́wọ́. Ní ojú wa báyìí ilẹ̀ Yorùbá ò dúró. Gbogbo àwọn tí wọ́n ń pa ọmọ Yorùbá, gbogbo àwọn ọmọ Yorùbá tí wọ́n tún wá jẹ́ alábọ̀dé fún ọmọ Yorùbá ilẹ̀ ò mú gbogbo wọn. Àṣẹ ògùn apá wọn, wọn máa bọ́ sẹ́nu mọ́tò wá. Ògùn pa wọn pátápátá wọn níkù kan. Àwa là ń borí, àwa là ń ṣẹ́gun. Ẹ mọ bẹ́ẹ̀ tó bọ̀. Nùkà ẹ bọ́ sẹ́nu bọ́n àbí kẹ́ ẹ bọ́ sẹ́nu mọ́tò gbẹ̀tẹ́ ń gbàgbọ́dé fún alẹ́ Yorùbá. A máa bẹ èṣù lọ́wọ́ ẹ̀ ó máa tì í lu Ògún máa tì í sẹ́nu ẹ̀ tó bá wùn. Ẹ máa pa wá lẹ̀ orí fẹ́ burú ni. TikTok mo gbé yín wọlé o, mi mọ̀ bóyá ẹ̀ power tap ni o, ẹ má bínú lórí mo ń gbẹ ẹ̀yà ẹ lè ọ̀gá TikTok ti yí lọ́rùn o.
ẹ bá gbóhùn sókè ní ìṣẹ́jú mẹ́ta sà. ẹ kúṣẹ́ màmí, ẹ kúṣẹ́, Ọlọ́run á máa bá mi wà pẹ̀lú yín. Agbára Ọlọ́run, ẹni tó bá ro bí ròyìn, ọwọ́ ẹ̀ ló máa fi gbé gbogbo ọmọ ẹ̀ sí. Agbára Ọlọ́run. Àṣẹ wà. Ẹni tó bá ro aburú ròyìn, tó ro aburú ro Yorùbá nation, tó ro aburú ro olóyè Adéyẹmọ, ọwọ́ ẹ̀ gbogbo ọmọ tó bá bí òun ló máa sin, òun ló máa fọwọ́ ẹ̀ gbé wọn sí. Lágbára Ọlọ́run. Lágbára Ọlọ́run. Ó ti di wèrè báyìí. Ṣẹ́rí èyí tá a ti kò sí báyìí nísìn, mo ti máa ń sọ wípé ní gbogbo wa àwa ọkùnrin a máa padà sílé, bìkọ́ bẹ́ẹ̀ mi tẹ̀ ti wà èmi tẹ̀ ti ṣe pé àti padà sílé. Tọ́rọ̀ mi yé. Ẹ má bínú sà. Ẹ jẹ́ tí mo máa ń kanra. Ẹni sùgbà tó wà lórí TikTok yẹn tó wà lè ní ìtẹ́jọ́ bá wa drop ara yìí, bùsà máa drop ládẹ̀ máa block yìí lórí péjì àwọn òkè ń gbọ́ àgbọ̀n kankan ti gbé tiwa lọ. Bàbá mi ẹ continue 30 seconds ẹ má mute. Ẹgbọ́n sókè ọ̀rá mi. Ó ní pé ní gbogbo àwọn ọkùnrin ẹ jẹ́ ká máa padà sílé because àwọn olórí burúkú Fúlàní yẹn wọ́n bá àròrí gbogbo nǹkan tó ṣe lọ́dọ̀ ti ti wà ní sáìdì ọ̀dọ̀ wa ní Kwara. Ẹ̀yin ìmájì àwọn olórí burúkú Fúlàní yẹn wọ́n ṣẹ̀ṣẹ̀ máa pọ̀ lóyún ṣe rò pé olóyún tí wọ́n pa yìí aláwọ̀kọ́ ni kò ẹ̀ṣẹ̀ máa ṣẹlẹ̀, ó ti ṣẹlẹ̀ ní máa 12 lẹ́kọ̀ọ́ nígbà yẹn tí wọ́n pa olóyún yẹn, tí wọ́n gún olóyún yẹn pa tọ́fọ̀bẹ gún wúmà yẹn pa. So olórí burúkú làwọn Fúlàní ò bá wa rore. Fẹ́ẹ̀ mi yé àìmọye àwọn olóyún tó ti pa lọ́dọ̀ ti wà ní Kwara ń bẹ̀ yẹn nílẹ̀ Yorùbá lápapọ̀. So nítorí náà nìkan ní gbogbo àwọn ọkùnrin everybody ẹ jẹ́ ká padà sílé àwa tá a wà nílùú òyìnbó gbogbo bí kíbi tá a bá wà àtàwa tá a wà láfíríkà ń bẹ̀ yàtọ̀ sílùú Nàìjíríà ń bẹ̀. A máa gba Yorùbá nation yẹn pẹ̀lú pátá lágbára tipátipá a máa gba Yorùbá nation. 1 billion tí bàbá Tinubu kò lè dá wa dúró, bàbá Tinubu náà Yorùbá nation ni, àjọ máa gba Yorùbá nation ni. Ṣùgbọ́n ká tó gba Yorùbá nation ẹ jẹ́ ká kọ́ lọ secure ilẹ̀ wa yẹn náà. Because láì sílẹ̀ wa kò sí Yorùbá o, láì sílẹ̀ Yorùbá ẹ wá gangan òun la fi ń jẹ́ tílẹ̀ wa bá ti wà lọ́wọ́ Fúlàní tí wọ́n bá ti gbalẹ̀ wa kò sí Yorùbá mọ́ nìyẹn o. Tí Fúlàní bá ti gbalẹ̀ wa kò sí nǹkan tó ń jẹ́ Yorùbá mọ́ nìyẹn. So nítorí náà nǹkan Ọlọ́run bá mi wà pẹ̀lú ìpàdé yẹn bá gbóhùn sókè ṣòro ìpàdé yẹn bá gbóhùn sókè ẹgbẹ́ olóyún ẹgbẹ́ owó àgbo afúnyín ẹgbẹ́ owó tán ẹ tún pa olóyún ẹ tún pẹ́ tó gbówó ẹ tún wá káwọn míì nílùú Ìgbòho ogun máa pa yín. Bàbá yẹn bá gbóhùn sókè ẹ pé lórí àsìkò yẹn gbóhùn sókè. Àrífín ńlá lélẹ́yìn náà wọ́n ń ta májàsọ́ láwọn lọ ká májàsọ́ lámọ́lé wọ́n lọ ká dìtà mọ́lé ogun fẹ́ pa yín ni. Tí mo fídíò Instagram lórí ẹni mo wo fídíò yẹn tán tẹ bá rí ẹni pé kábíyèsí yẹn ó ti fún bàbá yẹn fọ́ lẹ́rán wò ni. Ẹ wo lórí Instagram ẹ lè wo lórí péjì Yorùbáwùyí ara yín nìyẹn. Ìgbà mo ti post ẹ látàrọ mo ti post fún fídíò sórí YouTube Yorùbáwùyí. Ẹ lè rí ẹ sọ̀rọ̀ à ń gbọ́ yín tó bá fẹ́ sọ tinú yín jáde. Ẹ mọ̀ pé tó ti máa ń ṣe èyí tí máa jókòó máa ṣe live show mo máa wò pé many people ọ̀rọ̀ wà nù wọn tó fẹ́ sọ̀rọ̀ but wọn ò lè tọ́ gbogbo akọ́lọ́ máa lè tọ́ kámẹ́rà mo ti máa ń fàyè nílẹ̀ fún àwọn èèyàn pé ẹlòmíì àìsọ̀rọ̀ yẹn ó lè di àìsàn sí àwọn bàbá mi àwọn ìyá mi tó máa ń pé ó lè di àìsàn sí wọn lára. Ẹ sọ̀rọ̀ ẹ̀sìn yẹn ẹ sọ̀rọ̀ mi sílẹ̀ ẹ sọ̀rọ̀ ẹ sọ mi ò gbọ́ ọ̀kan ẹ sọ̀rọ̀ máa gbẹ́dọ̀ mi wọlé ẹ sọ̀rọ̀ ọjọ́ amọ̀rú yín náà ẹ sọ̀rọ̀ amọ̀rú yín ẹ sọ̀rọ̀ à ń gbọ́ yín. Ó ti dójú ẹ̀ báyìí Ọlọ́run á ṣàánú wa. In fact, wọ́n tó bá ọ̀gá 30 million kan náà béèrè o 300 million náà béèrè o 300 million náà béèrè o. ọdún kọ́kọ́ gba 10 million kó tó pa láboyún o wọ́n kọ́kọ́ gba 10 million lọ́wọ́ wa ná ọwọ́ apẹni tó gbé. Ogun máa pa wọn ni kò sí nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ láti kó ogun pa gbogbo wọn.
Àkànbí ò ní sọ̀rọ̀, Tinubu ò ní sọ̀rọ̀. Please appreciate, let us appreciate Tinubu. Tinubu ò ní sọ̀rọ̀. I appreciate Tinubu. Ò ní sọ̀rọ̀, kó má lè sọ̀rọ̀ náà tó wá sọ̀rọ̀. À ń bàbọ̀ ní àní ba lọ láyé. Ẹ̀dùn pé mo mí nìyí lè nìyí. Ìsàdé mo mí nìyí gan. Ẹ bá gbóhùn sókè. Yes, ẹ kú ètò. Ẹ pẹ̀lẹ́ káàbọ̀. Ẹ wò lórí ọ̀rẹ́ eléyìí tó ṣẹlẹ̀ wà láti àti ṣetán. Ìgbòho ti yá, ogun ti yá gbogbo ọmọ Yorùbá. Kọ́nà yìí ti ná mẹ́ẹ̀dà. Ìjà ti dé, ogun ti dé, ẹ̀yà wèrè. Ó ti dé gbogbo eléyìí tó 300 million. Ṣé Ṣèyí Mákindé fẹ́ ya wèrè ni? Tó bá dúró lọ́wọ́ yìí kó máa òun ò ní kí Ìgbòho lọ sí Ìgbòho. Tó bá dúró kó máa lé ọmọ Yorùbá kan kiri, a máa lé kúrò lórí àga yìí. Ibi tó wà yẹn wà láì kò ní ló ọdún 4 ẹ̀yẹ parí. Kó máa tún kúrò bẹ̀. Tí ò bá wà kẹ́fù, torí Ìgbòho máa lọ ìkọ́kùn déjò lọ́nà. Ìgbòho ti wà ń lẹ̀ ẹ̀wọ́ ṣọ́ láti bẹ̀rẹ̀ náà ti play náà Ìgbòho ti wà ń bẹ̀ ọ̀rẹ́ jù náà. Mo ti wo ṣé bẹ́ẹ̀ mi gan mo tún kọ́kọ́ jù sí yín láàárọ̀ immediately tí mo rí mo ti jù sí yín. Gbàtẹ́ ìwò lórí agbẹ́mọ̀ ilẹ̀ jù sí mi 1 hour ago. Sábà pé gbà tó fún wọn 2 hours yẹn. Èmi dẹ̀ ti ju kalẹ̀ láti fi 2 hours ago. Ẹ ṣe àwọn àlewà ti pẹ́. Mo tún ṣe àwòrán ìkíni ni wàhálà Ìgbòho aládé láyọ̀. Àṣẹ. Ikú ẹ̀kọ́ ìjọ lọ́nà. Àṣẹ. Ẹ̀nà fi gbogbo eléyìí tí Ṣèyí Mákindé ṣe ń gbà yẹn kóhun ò ti dùn fún un. Ó fẹ́ fanúgbó lọ káwọn ọmọ jáde ó lóun ò ti dùn fún un. Tí wọ́n bá ti bí yàrá ìjà Ṣèyí Mákindé ni mo sọ apààyàn. Olókù àwọn Fúlàní bí wọ́n ṣe ń gé orí èèyàn. Wọ́n gbé orí kòkòrò ń gba kòkòrò lọ bá Májàsọ́lá. Èso kúrò lọ́dọ̀ Ṣèyí Mákindé. Ẹ bá gbọ́ nígbà yẹn pé kòkòrò tí wọ́n gbé orí ẹ̀. Bẹ́ẹ̀ kòkòrò wọ́n pa wọ́n gé orí ẹ̀. Àṣé ọ̀dọ̀ àwọn Fúlàní ló ti kọ́ àtìgbà yẹn láti bẹ̀rẹ̀ sí ní gé orí èèyàn. Ṣèyí Mákindé gbogbo tó bá fi owó ọmọ Yorùbá tó bá fi ṣó máa wó pẹ́ ni. Tó bá mọ̀ Ṣèyí pa Mákindé tó bá mọ̀ homeless. pa. Ṣèyí Mákindé máa di homeless sí ẹ̀gbẹ́ títì bó ṣe lọ wọlé gbogbo àwọn ìyá oníyà àwọn bàbá oníbàbá ní Ìbàdàn. Tó tún wá ní ẹlẹ́ka Ìgbòho tẹ́ni kó jẹ́ kó wọlé lọ mi ìmọ̀ tí bá jẹ̀sán rárá lọ́wọ́ ẹ̀. I don't know mi ìmọ̀ tó rà lọ́wọ́ ẹ̀ Ìgbòho á lọ rí àbọ̀ rẹ̀. Ẹ̀nà ìṣẹ̀ náà ibi ni Yorùbá ti máa lọ nílùú ẹ̀ ká ti máa pín. Ó ti dọ́jú ẹ̀ Ìgbòho straight a coward. Wọ́n ń ṣe àwọn bàbá alágbádá gẹrẹyẹ tán láwọn dúró sí gọ́ọ̀mẹ̀ntì síbu fún wọn. Tán ṣe pàlú wọn tán lárí gidigidi àkókò. Tí wọ́n ṣe ń pa àwọn èèyàn bẹ́ẹ̀ Ìgbòho á lọ dé láyọ̀ ọmọ Yorùbá. Gbogbo yín mo pè irú ẹkùn ìjẹkùn ayé kò tọ́. Àti gbogbo ẹ̀yin bàbá wa security àwòrò ṣàṣà akíkanjú gbogbo yín ẹ jáde bẹ́ẹ̀ ṣe tẹ̀lé Ìgbòho lọ sí Ìgàngàn bẹ́ẹ̀ ni kí gbogbo yín tún jáde ẹ máa bẹ́ tó bọ̀yá mi. Ẹ ṣeun gan ìyá wa ẹ ṣeun ẹ ti káwọn olólùfẹ́ Yorùbá wù yìí wọ́n jù sí mi after 1 hour tí mo túlẹ̀ tí mo sì túlẹ̀ ti pẹ́ kò sí wàhálà mo ò bínú sí ẹ̀yin olólùfẹ́ Yorùbá wù mo pẹ́ nífẹ̀ẹ́ mi lórí pé kẹ̀kọ́ live show kò sí wàhálà. Àrífín lélẹ́yìí ògún gbọ́ àrífín lé ẹ bá wa láìkè ètò àlè máa sọ fún yín àlè máa bẹ̀ yín o kẹ́ máa bẹ̀ mí ni kẹ́ máa tọ́pọ̀ lé mi lórí pé ẹ ṣé jàre oró ẹ kì í káwọn tó fún mi ní gift ṣẹ́yìn fún mi fún gift Orósùn thank you ọ̀yá wa lọ sókè ó yẹ gbóhùn sókè à ń gbọ́ yín. Ẹ pẹ̀lẹ́ ẹ̀dẹ̀ kú ètò ọ̀rọ̀ tí Ìgbòho sọ yẹn I love you guys. gbogbo wa la wà lẹ́yìn Ìgbòho wọn lè fi ìrù ẹkùn kan fi lájá lọ́wọ́ ẹ̀jẹ̀ máa búbọ̀ ni wọ́n ti tọ́mọ̀ dàrà lọ́mú báyìí wọ́n ti tọ́ lọ́mú Ìgbòho àwà lẹ́yìn ẹ̀rọ. Kí ló ń jẹ́ pé wọ́n tọ́mọ̀ dàrà lọ́mú? Wọ́n ti tọ́mọ̀ dàrà lọ́mú. Ok kò sí wàhálà wọ́n ti fa wèrè lọ́yàn kò sí wàhálà. Olórúkọ jẹ́ bá wa gbóhùn sókè. Wọ́n ti wọ wàhálà o. Tú àwà sí wọn èmi náà bá wọn kà á fáwà tí wọ́n ti pé o. Wọ́n máa rí ṣe sí o. Ẹ jọ lórí péèjì ìyájú ọlẹ́ bá wa mute mọ́ olórúkọ jẹ́ bá wa gbóhùn sókè. Adébáyọ̀ ẹ mute náà. Fún àwọn èèyàn wo ni. Máa ti mute yín fún ara mi kò ní easy fún yín láti unmute o so if you don't mute yourself I'm gonna mute you and tẹ́bà dẹ̀ ti ráyè mi unmute ó parí nìyẹn so àṣẹ ìdùnnà rẹ̀ 300 million. Ẹ ti fa wèrè lọ́yàn ẹ ti fa wèrè lọ́yàn o Ìgbòho tẹ́ lọ yẹn ti fa wèrè lọ́yàn.
ẹ fàwọn yẹn lẹ o ẹran ògún làwọn yẹn gbogbo Yorùbá tó wà lábẹ́ wọn ẹran ògún ni. I love you my brother love you die. Ikú lèrè ẹ̀ṣẹ̀ ọmọ Yorùbá tó máa ti gbá mú kó jágbóde gbà ikú lèrè ẹ̀ṣẹ̀ ó lọ awọ ẹ máa lọ ṣáá ni. Ẹ ṣe kí ló dé àwọn olóníyà pẹ̀lú ìdí ìwé abátá àánú ìgbìmọ̀ tó máa lè jí láì fọ jẹ́jẹ́ kí ló dé ẹ wá dúró tó lọ ń béèrè. Wọ́n ti kọ́kọ́ gba bíi 10 àbí 15 wọ́n ti gba 10 àbí 15 million last week náà tó gbó lóyún. Ok ẹni tó gbó wá fún yín ẹ wá pẹni tó gbó ẹ tún pa olóyún tẹ gbé ẹ wá fọwọ́ yẹn ra ní tí wọ́n á kó àwọn ẹlòmíì ogun máa pa yín gan o kò sí àlà kò sí wàhálà kọ́nàkọ́nà yín ti ná ọmọ ẹ̀gbà ìjà ti dé ẹ bá gbóhùn sókè lórí fóònù ẹ gbóhùn sókè àti pè yín o ẹ má bínú wájú next time. Kí ló dé kí la ṣe ẹ bá gbóhùn sókè sá o. Gbé Abẹ́ní. Màámi ẹ̀ ní dààmú o. Ẹ kú ètò. Ètò nìyẹn o. Ọkàn wa balẹ̀. Àṣẹ. Àjèrè àwọn ọmọ wa. Àṣẹ. Sunday Igboho òòṣà á lọ rí àbọ̀ rẹ̀ pẹ̀lú ògo Ọlọ́run. Àṣẹ Èdùmàrè. Gbogbo àwọn ará bí wọn tó nǹkan tó ń pera wọn. Ẹ̀yin ọmọ Yorùbá tó bá wà láàrin tẹ́ ń gbàbọ̀dé ogun máa pa yín. Wọn tó nǹkan tó ń pera wọn sí gbogbo àwọn ọmọ. Abádìde tọ́ta. Ẹni tó bá ń pè wá ti pè lẹ́ẹ̀kan ẹ sọ̀rọ̀ máa pè yín padà. Ọláìpá àwọn tó ń sọ̀pọ́ọ̀tì wọn lọ́sẹ̀ rò bí káwọn jẹ́ kan táwọn ìjọba bá tú wálẹ̀ tá a dúró tì wọ́n tó bá tó stage kan wọ́n ní tó bá tìyàn tó téèyàn bá kọ ògiri èèyàn yíjú padà táwọn ìjọba gálára ò bá fi wálẹ̀ mọ́ táwọn náà bá rẹ́dì pé ẹni bá máa kú ló máa kú ẹni tó bá máa kú ló máa kú èyí tó fi ń yọ wá palẹ̀ ọ̀kọ̀ọ̀kan yìí tá a bá dúró tán wọn ò ní dúró wò tán. Bẹ́ẹ̀ ni ìyá mi. Ẹ kú ètò ìyá mi. Kristi bá wa gbóhùn sókè àṣẹ Èdùmàrè ṣeun ẹ ti fa wèrè lọ́yàn gbowó tẹ́ lọ yẹn ẹ ti fa wèrè lọ́yàn kọ́nàkọ́nà yẹn ti nọmọ ẹ̀gàjà ogun ti dé ẹ bá wa gbóhùn sókè sà ẹ ṣeun sà. Ṣètò àárí tí wọ́n tún wá ṣe yìí ẹbí ẹni pé wọ́n mọ̀ lọ fẹ́ràn. Wọ́n mọ̀ ọmọ ni nà á. Bí mi ṣe kà sí ẹgbà ẹ lọ sílùú Ìgbòho ẹ lọ tí wọ́n ti ṣe ní Ògbómọ̀ṣọ́ tẹ ẹ mú jẹ tí wọ́n mú lọ́wọ́ dání tí àárí rìsọ́ọ̀tì ti náà ẹ tún wá lọ sí Ìgbòho pé kí ní Ìgbòho fẹ́ ṣe. Àwọn máa yẹn tó wá ń ìdúró in fact olóyè ní sùúrù gan o. Olóyè ní sùúrù àwọn èèyàn tó kàn mọ olóyè nù wọn ní sùúrù gan ṣìláti kábí ìwé mi ni Ọlọ́run fún ní orí ọ̀fẹ́ tí ó fún olóyè tó ìṣẹ̀lẹ̀ láti ṣẹlẹ̀ ẹ̀yìn ọ̀rọ̀ ẹrẹ ilé máa ní ẹ máa gbọ́ sórí pé ẹgbẹ́ máa ṣẹlẹ̀ ń lu báyìí ẹgbẹ́ máa ṣẹlẹ̀ ń lu báyìí ìyá ti ṣe tẹ̀yàn ṣe ìyá ti kúrò ń bẹ because tutù mí àwọn ìfín lánàá. bàbá àrífín burúkú. Ẹ ti òkè ọya wa àgbáyé tọwọ́ tẹsẹ̀. Nílẹ̀ bàbá wa. Till now ẹni tí wọ́n bá ń lòdù wọn wá ẹni tí wọ́n máa ń pè tí wọ́n fún wọn ní ọ̀dà pé kí tírélà wọn kó pass kó kọjá ẹni yẹn ni ò tí ì mọ̀ because ojoojúmọ́ ni tírélà wọn máa ń gba Àkúrẹ́ láti Ìlọrin Àkúrẹ́ wọlé sílẹ̀ Yorùbá wọ́n á dá wọn dúró few minutes wọ́n dá wọn dúró tí wọ́n make contact tí wọ́n make kọ́ wọn báyìí wọ́n á fẹ́ wọn ni wọ́n wọlé Yorùbá lọ nìyẹn wọ́n wọlé Yorùbá ṣé ìsìn tí wọ́n ṣe wá ń dá wọn padà ní Àkúrẹ́ tí wọ́n ń tàgì wọn tí wọ́n ń dá wọn padà sí ìlú wọn ṣé ìsinmi láì ṣe máa ṣe yẹn wọ́n tún wá wọlé tán wọ́n ti ń ṣe wá ní jàǹbá. Ògún wọ́n wọ kí lórúkọ ẹ̀ mo fẹ́ wo fídíò yẹn wọ́n wọ ilẹ̀ Ìgbò níjẹta mọ́jú márùn-ún fi tirẹ́là kó bọ̀n wọlé ajé wọ́n kó wọn jọba yìí ni wọ́n lù wọ́n pa wọ́n lù wọ́n I have the video with me nǹkan kan jẹ́ ká sú ẹ̀ ni wọ́n lù wọ́n pa wọ́n kó wọn kalẹ̀ báyìí wọ́n tún wá sun wọ́n.
bẹ́ẹ̀ tó bá ti ń lé wọn lẹ̀ Ìgbò máa sára sílẹ̀ Yorùbá ẹni kan máa kó bẹ́ẹ̀ píríṣì fún wa iná ìlà kí you there bá píríṣì fún ọ̀gbọ́n máa pa ẹ́. wọ́n wọlé Ìgbò níjẹta. fídíò yẹn ní fídíò tó fi wọlé Ìgbò ní bíbí níjẹta náà ti wọlé Ìgbò fídíò yẹn nìyẹn wọ́n wọlé Ìgbò wọ́n kó tiẹ̀ sọ ẹ jẹ́ kó sọ Yorùbá mú àlọ́ íńtánẹ́ẹ̀tì ẹ jẹ́ kó sọ kárí. ẹ ṣe à ń bàbọ̀ Aláròyé gan ti sọ wọ́n ní Ṣèyí Mákindé gan try wọ́n láwọn tó ń kó sínú igbó yẹn ó ló ti di bí èèyàn mẹ́ta sójà mẹ́ta tó ti kú tí máa ráyè mo lè play fún lẹ́yìn ẹ̀yìn ẹ bá gbóhùn sókè tà. ẹ kú ètò mà. ẹ kú lórí àsìkò ẹ bá wa mí tẹ̀lé bá ti wà lórí TikTok ẹ jọ. èmi náà fẹ́ tẹ̀lé wọn lọ sílùú yẹn ni báwo la ṣe lè connect ẹ máa lọ sí gbòòrò wọn wà ní gbòòrò báyìí tí wọ́n bá fẹ́ tẹ̀lé wọn wọ inú igbó wọn wà ní gbòòrò báyìí. wọ́n ti lọ ní igbó wọ́n ti lọ sí gbòòrò àti play ẹ̀ náà. ìrọ̀lẹ́ fún abọ́ mo ní ìgbà yẹn pé mo fẹ́ join ìrù ẹkùn pé báwo la lè join ẹ lẹ́ẹ̀ má bá mi. mo ní kẹ́ pé Kóìkì sọ̀rọ̀sọ̀rọ̀ lèmi wà mí sí ní department jagunjagun. ok ma. àwọn jagunjagun àwọn Kóìkì ni àwọn Kóìkì lè fún jagunjagun sọ̀rọ̀sọ̀rọ̀ lèmi. Jánu lèmi jánu. kò spoiler ma. ẹ ṣe gan God bless you. nítorí ṣẹlẹ̀ ní kí ló kọ ẹ̀ bí àmọ́ lè play fún yín. mo ń bọ̀ yẹ kí n wo bí fẹ́ play. ẹ ní sùn kọ́sáré play wọn tí kò tó ṣẹlẹ̀ ní kí ló kọ ẹ̀. sálọ ni ẹ̀hún adébá kínní kan ló kan o kò tí kan yìí Mr. Adébáyọ̀ bá gbóhùn sókè sà. Mr. Adébáyọ̀ ṣe wà ń bẹ̀ yẹn adùn ẹgbóhùn sókè Mr. Adébáyọ̀ tẹ́bà sí ń bẹ̀ yẹn àti ń gbà yẹn lórí péjì wa kan adùn ẹgbóhùn sókè ok òjijì jésù ẹgbóhùn sókè ẹni tẹ́ bá ti pè tẹ́bà ti gbé pinni mo ní disconnect ní ìrìn o. Yes, sir. Kí a rí bó ṣe ṣẹlẹ̀ yìí náà ni mo fẹ́ pé ó ń dà. Tí wọ́n bá ṣe débi tí wọ́n ṣe dé yẹn, olóyè ò ní gbéra bó ti gbéra yẹn. Wọ́n kò jẹ́ wípé ó ti fẹ́ máa létí díẹ̀ díẹ̀, ó ti ń bọ́ sórí díẹ̀ díẹ̀. And ó dẹ̀ fi hàn wípé àwọn olóṣèlú àtàwọn ìjọba wa, wọn à ní anything láti ṣe for now. Bẹ́ẹ̀ ni, bó ṣe ṣẹlẹ̀ báyìí mo mọ̀ pé àwọn alálẹ̀, àwọn bàbá wa, wọ́n máa ti olóṣèlú kò lẹ́yìn. Torí pé kí ni bàtẹ́ nǹkan ní fídíò yẹn gan nígbà tí ẹ ti gbé olóyún wọ́n kì í ṣe ẹ̀fẹ́ tipẹ́ mo ní bẹ̀rẹ̀ pé ilé ìfẹ́ ṣe báyìí àwọn gan wọ́n láti bá wọn o ọkọ̀ tí wọ́n kó falẹ̀ mọ́ bó ṣe wà yẹn bẹ́ẹ̀ ni wọ́n ti rí wípé nǹkan tí yí padà bọ̀ gbogbo àwọn tẹ́ à lè lọ táyì bá wọn lọ ẹ jẹ́ ká wọn pàdé àná wọn lọ́wọ́ bẹ́ẹ̀ ni torí mo mọ̀ pé ibi tá a dé ìbáyìí ó ti ń dé ojú ìṣúṣe ọ̀nà ti bẹ́ẹ̀ là. wọ́n máa la. ọ̀nà ti ń là torí ibi tí wọ́n bá dé báyìí tí wọ́n bá ti jẹ lọ ní Ìgbòho yẹn tí ò sí ẹni tí tó wá kùn ẹgbàá bẹ́ẹ̀ ẹrù ìwé máa wọ bẹ̀rẹ̀ nìyẹn. wọ́n máa pa wáyé ní àrùn ni. àwọn jẹ́bi wọ́n kọ́ ìyẹn sáǹpù ibẹ̀ àwọn fẹ́ wo reaction olóye ọ̀bí bàbá ti gbé àtúntò ti bẹ̀rẹ̀ sí fún ọ̀kalẹ̀ yẹn tẹ́tù bẹ́ẹ̀ àṣẹ yẹn ẹ máa rí i pé wọ́n tún máa dẹwọ́ wèrè wọn yẹn wọ́n tún máa dẹwọ́ yẹn so lọ́wọ́ ọwọ́ tàbá yìí kò ní ṣe pé ẹni fọwọ́ ti tàbá yìí kò fọwọ́ sí mọ́ because ibi tá a dé ìdá yìí ó fi hàn wípé wọ́n yẹn dà ti pa wá. wọ́n fẹ́ pa wá ni wọ́n dẹ̀ fẹ́ gba owó pípa yẹn lọ́wọ́ wa. ìgbà burúkú ayé tí ò tẹ̀ ṣe fẹnusọ nìkan tẹ̀ ṣe yẹn olóyún fọ̀dà àti màtà ẹ̀ka ẹ̀gbowó ẹ̀dún pẹ̀lú tó gbowó lọ ẹ̀dún àbàwọ̀ apáwọ̀ míì ẹ̀dún retí àwọn dá 300 million àbí 150 million. 300 million ọ̀nà ti dínkù sí 150 million. nílẹ̀ Yorùbá. Ìdí mo mọ̀ ní pé àwọn tí àlẹ́ pátá àlẹ́ lábáwọ̀ sínú gbó ẹ̀dí ká máa fi àdúrà ká máa fi ràn wọ́n lọ́wọ́. Bẹ́ẹ̀ ni mo dẹ̀ mọ̀ pé gbogbo ṣẹ̀dá àwọn tẹ́tẹ́ pa àwọn tẹ́tẹ́ tí ì pa ó máa tì wọ́n lẹ́yìn. Bẹ́ẹ̀ ni torí àwọn tó wà ní ogbó tó wà ní ẹ̀sẹ̀ ọba wọ́n ní akọ̀tún báyìí wọ́n wà ń bẹ̀ wọ́n sì tún
continue lórí ìwà bí wọn yẹn náà. Ẹ wo bí DPO ṣe ń gbọ̀n níwájú bàbá. Ìgbà yẹn máa ń sọ DPO gan-an ẹ̀rù gan gbà á ju pé ọ̀rọ̀ ti change. Because ó tó kọjá agbára tí wọ́n gan. Àwọn gan ọ̀dẹ̀ ni wọ́n lè fáwọn gan òwú àwọn gan ọmọ bó ṣe ń lọ. Tó bá ti pa wá wọn lè fáwọn ọlọ́pàá. Ìgbà kò sí àlà. Ọmọ bó ṣe ń lọ. So lọ́ta débàyè gbogbo lè tí wọ́n ìtàn rìpọ́ọ̀tì fún abẹ́ ẹ máa rí wípé láàrin èyí ní sọ́ọ̀lù àìbá ibẹ̀ kankan máa ṣẹlẹ̀ wọ́n máa release àwọn ọmọ àwọn tó ń kó yẹn ẹ máa rí bẹ́ẹ̀ because àwọn tó ti gbé. Lágbára Ọlọ́run. Olóyè tí ní kan lọ kó wọn wá ẹ kó wọn lè Ògún parí nìyẹn. Wọ́n máa kó wọn wá èmi tó mọ̀ ẹ̀fọ́ àpò àbúkọ́ ṣé àwọn pípù yẹn àwọn Fúlàní yẹn ṣe rí wọ́n lójó wọn lẹ́mi lójú náà. Ọ̀sìndẹ̀ bá wa gbóhùn sókè a ní fídíò tàbí ẹ ṣe ń lọ bá wa ẹ jẹ́ má bínú sà. Ọ̀sìndẹ̀ lórúkọ yín àbí Ọ̀sìndẹ̀ má dé bí Ọ̀sìndẹ̀ má dé nìyàdónà. Ṣé wàá ń bẹ̀ o? Ọ̀sìndẹ̀ ṣé wàá ń bẹ̀ àbí ká drop yín? Ọ̀sìndẹ̀ bá wa gbóhùn sókè ìyá mi ẹ ṣe nǹkan thank you for the gift ọwọ́ yẹn máa lọ sókè mo dúpẹ́. Mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ yín lágbára Ọlọ́run Elédùmarè á dúpẹ́ fún yín. À ń gbọ́ yín. Ṣé kọ́kọ́ fẹ́ play yẹn ni? Mo fẹ́ play nǹkan tó ṣẹlẹ̀ ní àwọn ẹ̀dẹ̀ sọ̀rọ̀ náà because wọ́n á bí. Òkè ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ ní àwọn ọmọ tí wọ́n kó bàbá ìlú jẹ́ kí n rántí àwọn ọmọ tí wọ́n kó wọgbó pẹ̀lú àwọn tíṣà ẹ jẹ́ ká play nǹkan tó ń ṣẹlẹ̀ látọ̀dọ̀ Aláròyé. Tó kí wọ́n gbọ́ pé àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ bíi 50 tí wọ́n wà lákọlò àwọn ajínigbé agbébọn nínú igbó nípínlẹ̀ Ọ̀yọ́ ti rí ìtúsílẹ̀ gbà tí wọ́n sì wà lálàáfíà lọ. Ó ṣetán Yorùbá bọ̀ wọ́n ní ọmọ ẹni kú sàn ju ọmọ ẹni sọnù lọ. Bẹ́ẹ̀ náà ló sì jẹ́ pé bí ilẹ̀ ṣe ń ṣú tílẹ̀ mọ́ ni ọlọ́jọ́ ń kájọ́ nínú ìgbèkùn àti ipò àìbáradé táwọn èèyàn yìí wà nínú igbó kìjikìji. Òní 20 oṣù kẹfà ọdún 2026 yìí ni yóò di ọjọ́ 36 táwọn akẹ́kọ̀ọ́ iléèwé 3 níjọba ìbílẹ̀ Oríire. Ọjọ́ 36 ta ló mọ iye tó sí ọjọ́ 36 jẹ́ Yorùbá. How many days ni ọjọ́ 36? A fẹ́ mọ̀. Sí àwọn tó wọ́n kó ní ọ̀sìn ẹ̀lẹ̀ àbí kí lórúkọ ẹ̀ wọ́n ti wà ní ìyá èsì ẹ̀lẹ̀ wọ́n ti wà nínú igbó ọjọ́ 36 ẹni tó bá ti gbà á máa pọn onítàn ní kò lórí láti ibi tí mo wà ní. Wàá gbóhùn sókè. Community Grammar School Ahoro Ìsíẹ̀lẹ̀, iléèwé LA Primary School Ahoro Ìsíẹ̀lẹ̀ àti iléèwé Baptist Nursery and Primary School Yàwọ́ta nítòsí Ògbómọ̀ṣọ́ títí oko ìrókò dé oko ìrókòtò nígbà táwọn agbébọn ya bo wọn níléèwé wọn láàárọ̀ ọjọ́ Ẹtì Friday ọjọ́ 15 oṣù karùn-ún ọdún yìí tí wọ́n yìnbọn pa tíṣà kan ọ̀gbẹ́ni Joel Adéṣiyan Adégbòyè lójú ẹsẹ̀ sínú ọgbà iléèwé náà tí wọ́n sì jí àwọn akẹ́kọ̀ọ́ àtàwọn olùkọ́ yòókù gbé wọgbó. Lọ́jọ́ kejì nínú igbó náà ni wọ́n tún dúnbú tíṣà míì Michael Oyedokun bí ẹni dúnbú ẹran iléyá láti fi hàn pé àwọn ò ṣàwàdà rárá. Ìbéèrè tọ́pọ̀ èèyàn ń béèrè ni pé kí níjọba ìpínlẹ̀ Ọ̀yọ́, ìjọba àpapọ̀, àwọn ológun àtàwọn ọlọ́pàá ṣì ń wò tí wọn ò tí ì gba àwọn èèyàn wọ̀nyí sílẹ̀ látọjọ́ yìí kí wọ́n sì dáná yá àwọn ajínigbé náà. Bẹ́ẹ̀ ni wọ́n sì tún ń béèrè pé kí ló ń ṣẹlẹ̀ sáwọn akẹ́kọ̀ọ́ wọ̀nyí àti àwọn olùkọ́ wọn nínú igbó. Ipò wo ni wọ́n wà? Báwo ni àtijẹ àtimu wọn? Báwo ni ìlera wọn sì ṣe rí? Pàápàá nígbà tó jẹ́ pé májèṣín ló pọ̀ jù nínú àwọn akẹ́kọ̀ọ́ náà. Àmọ́ ọmọ ìrìnsẹ̀ láti ọmọ ọdún 2 sókè ló pọ̀ nínú wọn. Ẹ tó Ọlọ́run tó máa pílẹ̀ ẹ̀ lọ. Ẹ má ní pé mo ń tajẹ́ bó ṣe dé. Ṣé kí n máa sọ̀rọ̀ sí náà àbí kí n máa sọ̀rọ̀ sí? Let me know. Ṣé kí n máa sọ̀rọ̀ sí kí n máa béèrè question because it's a long video. Ṣé pé èèyàn lè gbàgbé àwọn ọmọ ọdún kan ọmọ ọdún 2 yẹn gbogbo ilẹ̀ gbà 36 days nínú igbó ọmọ ọdún kan ọmọ ọdún 2 àwọn ọmọ tí wọn ò lè rìn dáadáa wọ́n wà nínú igbó ládùúgbò òjò burúkú tó ń rọ̀ Nàìjíríà yẹn lọ́wọ́lọ́wọ́ yìí
wọ́n wà nínú igbó báwo la ọmọ ẹ ṣe. bẹ́ẹ̀ ni òbí tó ń fọ́mọ lọ́yàn pẹ̀lú ọmọ ọmú rẹ̀ wà lára àwọn tó wà lóko òǹdè ọ̀hún. ká sọ̀rọ̀ síbi tọ́rọ̀ wà ìjọba ò káwọ́ gbéra bẹ́ẹ̀ làwọn ológun àwọn sọ́jà kò sùn lórí ìṣẹ̀lẹ̀ ìbànújẹ́ yìí àmọ́ adìyẹ wọn ń làágùn inú ara rẹ̀ kò jẹ́ kó yọ èéfín iná la sì ń rí ojú òtó olúkòso lọ̀rọ̀ tó délẹ̀ yìí kìnìún ọ̀hún kò rọrùn bọ́ pé èèyàn ti ń rò ó rárá ẹnu dùn rò fọ́ ni àgàdà ọwọ́ kò sì ṣe é bẹ́gẹ́dú. aláròye gbọ́ pé ó kéré tán sọ́jà 3 ló ti kú sójú ìjà lẹ́nu ìgbà tíṣẹ̀lẹ̀ ìjínigbé yìí ti wáyé táwọn ológun sì ti gbìyànjú láti lọ gba àwọn akẹ́kọ̀ọ́ àtàwọn tíṣà náà sílẹ̀. ṣẹ́rí ẹ má bínú pé mo fẹ́ tún wọlé bẹ̀yìn ẹ wo wọn ní sójà 3 ni wọ́n ti kú láti rescue àwọn tó wà nínú igbó àwọn skul tí wọ́n kó ní ẹ̀sìn ẹ̀lẹ̀ wọ́n ní sójà 3 ìgbìngbọ́ ìtẹ́lẹ̀ pé ní sójà 2 ìtànàrò tí wọ́n sọ pé sójà 3 ló ti kú sójú ogun tó pọ́n fẹ́ rescue àwọn ọmọ yìí bẹ́ẹ̀ wọ́n sọ pé kinní kan wà tó máa ń fi táwọn èèyàn máa ń sùn lọ wáì tí wọn ò fi kinní yẹn wáì tí wọn ò fi tó sọ pé máa ń fi máa fi ń sùn lọ wáì tí wọn ò fi. Okay, if our fathers our leaders our elders our president governors senators wọ́n lọ sílùú òyìnbó lọ yá owó wáì tí wọn lọ sílùú òyìnbó lọ yá àwọn intelligent àbí ṣé ọ̀rọ̀ tí mo sọ tó mọ́ ọpọlọ dání tó mú yẹ̀sì. Our Nigerian leaders, they can go to ìlú òyìnbó láti lọ yáwó. They can go to ìlú òyìnbó láti lọ yá àwọn intelligent. Tó bá gbọ́ pé àwọn ọmọ ogun Amẹ́ríkà sọlẹ̀ lẹ́ni nísìn, wọn ò ní dúró. We have the equipment, but wọ́n sọ pé ẹ̀wọ̀n ò ní jẹ́ kó lò ó. Wọ́n di àwọn sójà tí wà lọ́wọ́ mú because wọ́n fi ń play politics. Wọ́n fi ń play politics wọ́n di àwọn sójà wa lọ́wọ́ mú. Okay, let them go into the ìlú tó ti lọ yáwó kí wọ́n lọ yá àwọn intelligent now. If Baba Tinubu is afraid of Gumi and co, if he's afraid of the northerners, tó dáa bá káwọn sójà wa lọ síbẹ̀ àwọn ọmọ sójà tó jẹ́ Fúlàní wọ́n máa lọ pa àwọn sójà wa. Okay, kó kó àwọn sójà Amẹ́ríkà lọ síbẹ̀ kó wá kó sójà Nàìjíríà kó kó wọn papọ̀ kí sójà Fúlàní repentant Boko Haram kó wá yin sójà Amẹ́ríkà níbọn kó wá wo tí Trump máa ṣe náà. Ẹ bá gbé wa múra Baba Tinubu dádì mi Àkànbí ọmọ olódòdó ẹ má bínú tó ń bá lọ sókè orí mi ń gbóná ni ẹ má bínú dádì mi Àkànbí ọmọ olódòdó sledgehammer ẹ bá lọ sílùú òyìnbó lọ yá owó ó yá ẹ lọ pé Trump bàbá adarí pọ́n dádì ti wà níbi bíi ẹ bá wa bá sọ kókó àwọn intelligent ẹ wọlé ẹ̀yin ẹ má bẹ̀rù pé àwọn repentant Boko Haram kan wọ́n ti di bọ́ọ̀mù mọ́lẹ̀ ẹ má bẹ̀rù ẹ ṣáà fi bàbá wa adarí pọ́n ẹ sílẹ̀ ó láìkì wá òun tó ẹ̀ mú ṣe láìkì ẹ̀ níwọ̀n bá tiẹ̀ ó láìkì wá láìkì ẹ̀ ní wèrè lórí kó ní sóko kó ní ṣìngbáká lórí òun ní wèrè ẹ fi Trump lẹ̀ pẹ̀lú wọn ẹ má wà tán wá pé àwọn repentant Boko wọ́n máa yìnbọn fún wọn látẹ̀yìn wọ́n máa ṣe kíní kan látẹ̀yìn ẹ jẹ́ kí bàbá adarí pọ́n wọlé ẹ jẹ́ kó wọlé pẹ̀lú àwọn ọmọ ogun ẹ ní bá ṣe fún àwọn ọmọ atakaiti náà sọ́wọ́ tí mo sọ tó mú yẹ̀sì tó bá mú yẹ̀sì ẹ máa ṣí ẹ fídíò ẹ láìkì ṣó yìí ẹ kò bí náà yín sí kọ́mẹ́ǹtì ẹ̀ lọ́dọ́ kókò rẹ̀ ẹ̀ báyìí ẹ̀ nú ẹ sọ pé ẹ̀ láìkì nǹkan tí mò ń sọ. Ẹ kàn ní ẹ máa fi wá máa gbá géèmù lẹ́yìn fi wá gbà náà ẹ kàn ń wéṣì àwọn sójà wa ẹ kàn ń wéṣì ẹ̀mí wọn dànù. Ẹ jẹ́ bàbá wa dárí pọ́n wọlé ló máa wá kó gòdè jẹ́ kókó pàtó òkò tí a gbádùn ẹ̀ ní tí àwa jèrè ẹ̀ ní bẹ́ẹ̀ náà lè ń dáná. Ẹ̀ẹ̀mejì ọ̀tọ̀ọ̀tọ̀ lọ̀rọ̀ ti di dáná ìbọn yá mi kí n dáná ìbọn yá ẹ láàrin àwọn ọmọ ogun wa àtàwọn abèṣù ẹ̀dá ajínigbé náà. Ohun tá a gbọ́ ni pé àwọn tó jí àwọn akẹ́kọ̀ọ́ yìí gbé kì í wulẹ̀ ṣe àwọn ajínigbé lásán tí wọ́n ń wá owó tàbí dúkìá. Mr. James, warning the issue requires wisdom because minors are involved. Tó bá jí oyún gbé nínú tó bá yẹ pé oyún ọmọ Amẹ́ríkà ni wọ́n jí gbé kó má wulẹ̀ jẹ́ minor àwọn Trump wọn kò tó máa ṣe tó máa fi gba oyún yẹn padà kó má wulẹ̀ jí minor gbé kó jí oyún ọmọ Amẹ́ríkà gbé bàbá wa adarí pọ́n bíbí ó ya wèrè lébi pé owó bóyá máa gbà padà àwọn minor yẹn
àwọn èèyàn mọ̀ bóyá máa ṣe tó máa fi gbà wọ́n wọlé náà tó máa gbà wọ́n padà wá síta fún wa ẹ má gbà àwọn àpẹẹrẹ máìnà wà àbí àbùkù máìnà wà kò sẹ́ fẹ́ kọ́ mi ẹ kú kò sẹ́ kí ìyàwó òun kú kò sẹ́ má gbà wọ́n bá wa dárí ṣùgbọ́n tó bá fẹ́ yáwó wọ́n máa pe kíní ẹ̀ló afẹ́ wa yá kíní $1 million wọ́n ti fún wa yáwó tán náà gbogbo wa bá ṣe wà nísìn ìjọ òtí mo wo owó tẹ̀yàn kọ̀ọ̀kan ọmọ Nàìjíríà kọ̀ọ̀kan jẹ wọ 740 kíní kan lórí ṣe wà nísìn gbèsè 740 kíní kan wà lọ́rùn mi ẹ̀yin náà tẹ̀ ń wò mí gbogbo yín 700 kíní kan kò tó bímọ mẹ́ta tó lọ́kọ bíi 700 kíní kan times 5 lẹ́ máa ṣí so at least family kọ̀ọ̀kan ní Nàìjíríà ń sìn owó tó ní kálukú jẹ́ ó lé bí wọ́n bí 4 million ẹ̀tẹ̀ níyàwó méjì ìyàwó mẹ́ta tí yẹn máa wọ́n bí 10 million gbèsè tó ní kálukú yóò ti wá yáwó náà àpọ́nlé ni pé ọmọ wa kó kiri gòdì wá jẹ́ kó kó adẹ̀rẹ́ mi ṣayé kó máa kó lọ ọ̀tá tó ń kó school kò sí free education kò sí free health care kó máa káwọn fúnra wọn lọ kó ká lọ́dọ̀ àwọn tó kó Sambisa kátà wọn gbó lórí wa all the politicians we are go to sell you guys gbèsè 740 kíní kan lẹ́yìn kọ̀ọ̀kan jẹ́ Nàìjíríà bá ṣe bí ṣe ń wò mí. wọ́n yàtọ̀ pátápátá sáwọn afurasí ọ̀daràn tí wọ́n jí abilékọ Ọláìdé Bùsáyọ̀ Adégòkè John Paul lẹ́nu ìgbà tíṣẹ̀lẹ̀ ìjínigbé yìí ti wáyé táwọn ológun sì ti gbìyànjú láti lọ gba àwọn akẹ́kọ̀ọ́ àtàwọn tíṣà náà sílẹ̀ ẹ̀ẹ̀mejì ọ̀tọ̀ọ̀tọ̀ lọ̀rọ̀ ti di dáná ìbọn yá mi kí n dáná ìbọn yá ẹ láàrin àwọn ọmọ ogun wa àtàwọn abèṣù ẹ̀dá ajínigbé náà ohun tá a gbọ́ ni pé àwọn tó jí àwọn akẹ́kọ̀ọ́ yìí gbé kì í wulẹ̀ ṣe àwọn ajínigbé lásán tí wọ́n ń wá owó tàbí dúkìá wọ́n yàtọ̀ pátápátá sáwọn afurasí ọ̀daràn tí wọ́n jí abilékọ Ọláìdé Bùsáyọ̀ Adégòkè John Paul tí í ṣe àbúrò olóyè Adébáyọ̀ Adélabú mínísítà àná fún ìpèsè agbára nílẹ̀ wa àtàwọn ìbejì rẹ̀ gbé nígboro ìlú Ìbàdàn lọ́jọ́sí wọ́n láwọn tó jí àwọn akẹ́kọ̀ọ́ àti tíṣà gbé lẹ́sìn ẹ̀lẹ́ àti Yàwọ́tà yìí ọmọ ẹgbẹ́ ikọ̀ mùjẹ̀mùjẹ agbésùmọ̀mí Jama'atu Alisuna leader Wati Waljunat. ẹ̀yà tó jí wọn gbé àwọn tó máa ń jẹ́ àdìjọ́nà pàǹjántú sùngánga àdìjàwátì àdìsúná àwọn súnà ẹ ti gbọ́ àdìjànátì àdìgúnnú wọ́n sọ pé àwọn náà ń jiyàn gbé àwọn ọbúṣìlámù àwọn òṣìlámù àǹkó àwọn ni wọ́n ń jiyàn gbé ẹ̀ ní wọ́n láwọn náà já àwọn ọmọ yẹn gbé nílẹ̀ Yorùbá àdìjángún àdìṣóngún wọ́n lè fi ń gbé gúnmi wá sí Ìbàdàn àwọn ọmọ ẹgbẹ́ àdìjọ́ngbó àdìgbọ́ngbó àdìjẹ́ngín òṣìlámù àdìgbẹ́ngbẹ́ ẹ ti gbọ́ àwọn ni wọ́n já àwọn ẹgbọ́n kì í ṣe àwọn tó fẹ́ gbowó o kì í ṣe àwọn tí wọ́n fẹ́ gba owó o kí ni wọ́n wá fẹ́ ẹ máa gbọ́n tí wọ́n fẹ́. tó gbajúmọ̀ nílẹ̀ Haúsá lọ́hùn ni ẹgbẹ́ yìí náà ni ọ̀pọ̀ ń pè ní Boko Haram tí wọ́n ti ń fẹ̀mí ṣòfò rẹpẹtẹ lókè ọya kí wọ́n tó dé agbègbè Ọ̀yọ́ àti ilẹ̀ Yorùbá láìpẹ́ yìí ẹni bá sì ti mọ̀ nípa itú burúkú táwọn Boko Haram ń pa káàkiri òkè ọya àtàwọn orílẹ̀-èdè alámúlégbè Nàìjíríà bíi Chad, Cameroon, Mali àti Niger yóò mọ̀ pé àwọn eléyìí gbówọ́ nínú ìjínigbé ìgbésùmọ̀mí àti ìfẹ̀míṣòfò gidigidi wọ́n lọ́mọ ogun tó pọ̀ àwọn nǹkan ìjà olóró sì pọ̀ lọ́wọ́ wọn rẹpẹtẹ àkọ́kọ́ ohun tó mú kọ́rọ̀ àwọn aráabí yìí le ni pé àwọn Boko Haram yìí ti sọ pé gbòógì ohun táwọn ń fẹ́ lákọ̀ọ́kọ́ náà káwọn tó lè tú àwọn akẹ́kọ̀ọ́ àtàwọn tíṣà tí wọ́n jí gbé yìí sílẹ̀ ni pé kíjọba tú àwọn olórí ẹgbẹ́ ìyẹn àwọn kọ̀mándà ẹgbẹ́ àtàwọn ọmọ ẹgbẹ́ àwọn kọ̀ọ̀kan tí wọ́n mú sọ sáhàámọ́ wọn sílẹ̀ èyí ló fi jẹ́ pé wọ́n láwọn ò fẹ́ bá àwọn mọ̀lẹ́bí kọ̀ọ̀kan sọ̀rọ̀ nítorí ohun táwọn ń fẹ́ gbà kì í ṣe ohun tí mọ̀lẹ́bí lè pèsè ìjọba ló fi páńpẹ́ òfin gbé àwọn olórí ẹgbẹ́ àwọn kan